years. 6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́. lógun ọ̀fẹ́ wa ń kọ́ sóhun sí lórí ogun ni ẹ̀yin bàbá yìí ẹ mà ti ń lọ fàájà ṣé mò ń parọ́ bàbá wa yẹn mà ti ń lọ fàájà lógun ọ̀fẹ́ ń kọ́ ṣé lógun ọ̀fẹ́ kì í ṣe lórí ogun ni ṣé mo ní èmi ò mọ ọmọdún mélòó ni mí mo ìjẹ́ máa pé 18 mo ìjẹ́ pé 18 ní August 3rd ni wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò ń kọ́ ṣé kàn kí ṣe olórí ogun ni kò máa yé mi ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò kí ṣe olórí ogun ni kábíyèsí ẹ̀dẹ̀ fàájà ẹ̀dẹ̀ mọ̀ pé lórí ètò Yorùbáwùyí ẹ mọ̀ pé ọmọlúàbí ni wá àgàgà èmi àwọn fáàsì mi wọn náìsì o wọn ọ̀dá o ṣùgbọ́n èmi Ayélàgbé Àbẹ̀ní ìyá olóyè tí ò pé méjì ìyá olóyè púpọ̀ Àbẹ̀ní ọmọ tí ò ṣe é pààrọ̀ èmi nìkan ni mo náìsì lórí pílátífọ̀mù Yorùbáwùyí tí mi ò láì tó máa fà nǹkan já kábíyèsí ẹ̀dẹ̀ fàájà ẹni 6,000 years ní Yorùbá ti ní jagunjagun ńlẹ̀ Yorùbá gbẹ̀yìn kábíyèsí ẹ ti ń fa kínní ẹ ti ń jẹ́ kó máa lọ́ǹgì kí kábíyèsí máa fà á lọ ṣé kí kábíyèsí máa fà á lọ kábíyèsí ti ń fà á jẹ gbà wá. ṣé kí kábíyèsí máa fà á lọ kábíyèsí ẹ má jẹ́ kó jà èmi nìkan mo náìsì lórí péjì yìí o ṣé ẹ fásitì mi tẹ̀ ń wò yìí tẹ́ bá lọ sí comment section ó yẹ kí n lògò mi fẹ́ máa wo kọ́mẹ́ǹtì wọn bó ni gòmí wà mi fẹ́ kọ́mẹ́ǹtì tó wà ní comment section yẹn wọ́n ti ń tẹ́ǹtì mi kábíyèsí ẹ̀yin náà ẹ ti join àwọn fáǹsì Yorùbáwùyí ẹni 6,000 years ago ní Yorùbá ti ló lórí jagunjagun ẹjọ́ lóògùn ọ̀fẹ́ o mi ò mọ ọmọdún mélòó ni mí kí ni mo mọ̀ ẹ tún sọ. fẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyá kankan ta lé Yorùbá àwa ọba kan ti dìde sí pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ sí yẹn. Sunday Igboho ló máa jọ ṣọ́ọ̀ṣì ó yẹ 6,000 years ago mo sọ fún yín mo ní máa yóò kì í ṣe èèyàn mo lọkùnrin tẹ́ ẹ wò tó fẹ́ yín yìí tó kọlà yẹn mo ní kò ń ṣe èèyàn mo sọ fún yín ẹ̀fẹ́ gbà mo láwọn grandpa wa tájọ́ talẹ̀ òòṣà nígbà yẹn tá kọ́kọ́ wá sáyé mo láwọn ni máa yìí ẹ̀yin fásitì ni ẹ kì í gbọ́rọ̀ mi gbọ́ lásìkò mo ní má tẹ̀ ń wò tó kọlà yìí mo ní tẹ́ bá wò dáadáa mo ló kàn fi ayé ìsín ó kàn fi Guinea ó kàn fi mo láwọn bàbá wa tájọ́ talẹ̀ òòṣà ní 6,000 years ago pẹ̀lú ẹ̀yin tẹ́ wà lórí platform Yorùbáwùyí gbogbo yín àjọ talẹ̀ òòṣà ni mo ní máa tájọ́ talẹ̀ òòṣà lélẹ́yìí mo sọ pé mo rí nígbà tá a kọ́kọ́ wá sáyé ní 6,000 years ago mo rí màá yìí nígbà yẹn ìlà tó kọnu àjọ gbogbo ẹ̀yin tẹ́ gbowó agbóṣàrù Yorùbáwùyí agbóṣàrù of Yorùbá land ogun ti dé gbogbo ẹ̀yin tẹ́ talẹ̀ òòṣà ẹ bá ta o Tinubu ló lọ talẹ̀ òòṣà Sunday Igboho ló kọ receipt gbogbo ẹ̀yin tẹ́ gbowó olè òòṣà tájọ́ ta oníkàtúkù yín bọ́ ta Sunday Igboho kákèsè bá wa tó ṣe máa tẹ̀gò níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ sì lólórí ogun nílẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ní nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyá kankan ta lé Yorùbá àwa ọba kan ti dìde sí pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ sì yẹn olórí ogun proper tilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe ààrẹ. àtẹwọ́ olórí ogun proper olórí ogun kábíyèsí mi mọ bẹ ṣe rí ní kékeré yìnyẹn máa fẹ́ tọ́ọ̀fù díẹ̀ olórí ogun proper kí ni kábíyèsí ìsúnyèsí ń bẹ yẹn wọ́n ní olórí ogun proper olórí ogun kábíyèsí ẹ má fa aṣọ yìí já ṣé àwọn Yorùbáwùyí fans pé ṣé wọ́n inú wọn ń dùn níbẹ̀ ṣe ń fa yìí kábíyèsí ẹ má fa já olórí ogun proper ìkọ́ ni mo sọ o. tilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń dáre Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó jì ó olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n fi lẹ́gbẹ̀yìn Ọ̀ṣọ́ sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè
Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọ̀gbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ. Kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí kábíyèsí ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí torí tí yín làwọn Yorùbáwùyí fans ń ṣe ní èmi inú wọn dùn ní wọn láti wàhálà lórí péjì wọn láti fàájà àwọn oníyẹn kan máa kí pé ó di fàmí fà ọwọ́ ẹ nílẹ̀kùn ló já sí wọn lè fa ẹpọn èèyàn yọ lórí YouTube yẹn mi ò wo kọ́mẹ̀ntì yín o ẹ bá bá mi ò rí kọ́mẹ̀ntì yín mo ti dijú mo ti sùn mi ò rí kọ́mẹ̀ntì anybody lórí péjì Yorùbáwùyí àgàgà ìjọba lórí YouTube yẹn ẹ ti gbé sùn nílé mi ò rí kọ́mẹ̀ntì anybody mi ò wo kọ́mẹ̀ntì anybody kábíyèsí ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí àwọn fàájà nation kábíyèsí ti fọgbà yín ọ̀gá àná kábíyèsí mi ò sí ń bẹ̀ o tí bàbá bọ̀ fi ijó bá lọ jáde mi ò sí ń bẹ̀ o kábíyèsí ní wọ́n ní nǹkan gbà tani sọ pé wọ́n lẹ́nìkan gbowó ta ló gbowó ná kábíyèsí lẹ́nìkan gba owó how many million ló wọ Fúlàní ló sanwó oyè. àtòkò kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé nígbàrú eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogun yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ebi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo kó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. kábíyèsí off your mic please off your mic ẹ jọ̀ọ́. èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sọ òyìnbó nílé àná tó ṣe bí òwe òun náà ni ó sọ túmọ̀ ẹ̀ His Royal Majesty ọba Gbọ́láhàn Àkànbí Tímsì Ìjagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà ààfin wọn náà ń la wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹkú tí mo bàbá tẹ́lẹ̀ àmọ́ ọ̀ya bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo ní ká dé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ohun tó gbé wa wá lónìí kò jìnnà ó sì jì díẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá bẹ̀nẹ́jà ti bẹ̀rẹ̀ sà pàápàá jùlọ nírú àsìkò tó wà yìí ohun tó fà á táwọn èèyàn fi ní ẹ lọ béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàrígà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ó ti tọ́dún mẹ́ta tí mo ti ń wá pé mo fẹ́ rí kábíyèsí àwọn èèyàn ní mo ní ẹ fún mi nọ́mbà ẹlòmíràn ní kí n lọ bá lágbàjà mọ́ ṣùgbọ́n gbàrà tí mo mọ̀ pé ń bí ilẹ̀ wà mo ní àwọn dọ́dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nígbà tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín. ẹ bá mi ṣe jàgàbá fún dáàdì mi ẹ bá ti ń gbọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi ṣe jàgàbá ẹ bá mi kí dáàdì mi náà ẹ káwọn kábíyèsí ẹ bá mi kí dáàdì mi náà àmọ́ pé láìkì wa wọ́n náà wá lọ́sùn mo rí tí gbogbo yín rẹ́rìn mo pé bàbá mi different from APC ọ̀tọ̀ Tinubu ọ̀tọ̀ èmi náà Tinubu ọ̀tọ̀ APC ọ̀tọ̀ tó mọ̀ pọ́lábò sí ni jàgàbá God bless ẹ ṣe àwọn tó nífẹ̀ẹ́ dáàdì mi ti bá mi ṣe jàgàbá fún dáàdì mi kí ló ń pa yín lẹ́rìn àwọn alábòsí oṣù ọmọ rẹ. ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ́lẹ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ní sá bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wò lápá ọ̀tún mi ń bí wàá rí pé Sunday Adéyẹmọ Ìgbòho òun torí pé ẹsẹ̀ Yorùbá pé. àwọn kábíyèsí ti ń gbé fọ́tò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sínú ààfin sí títí rúùmù wọn sí dídí rúùmù wọn olóyè ẹgbẹ́ ọṣẹ fún mi lẹ́rọ̀ mo ti bẹ̀yìn tẹ́lẹ̀ kẹ́ gé ọṣẹ fún mi tẹ́bà wá gé ọṣẹ fún mi lẹ́rọ̀ nísìn á di pé èmi àti yín ẹ máa wọ̀ ọjọ́ tí n bá pàdé yín wọ́n ògùn gbọ́ àwọn fáǹsì mi wọ́n máa gbà yín tì lọ́wọ́ mi olóyè tí n bá pàdé yín wọ́n àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi tẹ́bà ti rẹ́ pé Yorùbáwùyí ń bọ̀ mí kan ẹ̀yà mú ọṣẹ dání tẹ́bà gọ́ṣẹ fún mi àbọ̀ ti sọ Sunday Igboho dòṣà ni
wọ́n ti ń gbé fọ́tò Sunday Igboho sínú ààfin. àṣepọ̀ ọjọ́ àná ló fà á kí tẹ̀lé tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ. Ọlọ́run ó yẹ kí n stop show yìí tí ẹ bá lè bá mi like ètò yìí bóyá kí mi lè parọ́ fún yín wípé wọ́n flag mi lẹ́ẹ̀kan tí mo kọ́kọ́ wà ní ṣé ń parọ́ fún yín ẹ̀yin tẹ́ ń wò mí lórí TikTok èmi gangan lẹ̀ ń wò yìí lórí YouTube náà ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ ìyẹn ó ti ẹ̀ kọ́lọ̀ yẹn ò ṣe dáadáa bẹ̀t lórí TikTok ẹ̀yin tẹ́ ń wò mí bí mo ṣe rí ni èèyàn dúdú ni mí èèyàn dúdú lèmi àtọ́rí kan ṣe kọlọ lọ́run èèyàn dúdú ni mí mo wá ṣe fídíò màá wá pupa fo èmi iṣẹ́ èèyàn pupa èèyàn dúdú ni mí àwọn ìparọ́ bàbá mi sọ̀rọ̀ màmí ti dé wọ́n ti ń bú yín wọn ò ní tọ́ǹpọ̀pù ìwà wọn nìyẹn ìkà ni wọ́n màmí ní almost 250 ló ń wò wáyọ 60 ló tọ́ǹpọ̀pù ìkà ni yín ìkà wo ìjọ ìwúyè tó bá àǹkárá ti máa fẹ́ lómi màá mẹ́sàn pé ó ti ṣáàkì tó fún un màá bá mo bá yín ṣeré ni ẹ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó bá kọ ìtàn ilẹ̀ Yorùbá tí ò bá forúkọ ọmọ Adéyẹmọ sí wọn ní kò rí tàn sọ ẹ tẹ́ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube tó bá fẹ́ gbọ́ wa dáadáa Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube. nígbà ibi tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ̀lé ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ni sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá ni wo apá àlàáfíà mi ni bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wo lápá ọ̀tún mi ń lè wàá rí pé Sunday Adéyẹmọ Ìgbòho òní torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà á kí tẹ̀lé tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣe rú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé nígbàgbé eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹdín tó jóná tó. ẹ bá mẹni tí kábíyèsí sọ bá wa kọ orúkọ wọn sí comment section ká lè mọ̀ pé ẹ gbàgbé ọ̀rọ̀ àná tẹ bá mẹni táwọn Fúlàní pa tó gbé wá láti ìlú òyìnbó ẹ̀gbọ́n Sunday Ìgbòho ẹ bá wa kọ orúkọ wọn sí comment section ká máa pín ní ẹ àmọ́ bóyá àwọn tó máa padà gbà wálẹ̀ bóyá wà lórí show ìtàn ń wò wá. wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kó tán ẹ wá parí èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní ká tó tún rólógun bí Lísàbí Agbogbo Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun nílẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ní Nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni a fi rúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni ẹ má bẹ̀ 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tọ́lọ́run bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe
mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀, Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú, kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí, ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù, ó kó wọn lẹ́rú wọ Port Novo. Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú, ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí yín bí ẹ mọ́ bá wá. Bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawal lọ́yọ̀ Kwara, ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálapàla ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn balógun Fúlàní, balógun kìnnìkan, balógun Ajíkòbí, balógun ó ní kọ́ máa jọba kọ́ máa dé adé kọ́ máa dé lẹ́kẹ̀. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru, ó dẹ̀ di adé fún wọn mọ́jú, ó yà lọ́dọ̀ olórí. ẹ̀yin tẹ́ ń bú Ọ̀yọ́ ṣe rí pé èèyàn ò ní disadvantage kó má ní àwọn advantages tiẹ̀ náà. Ṣé ẹ gbọ́ tó sọ pé Aláàfin Ọ̀yọ́ ṣe kábíyèsí bá mi túbọ̀ yẹn sọ tó ráwọn tó ti sùn àwọn tó ti sùn mẹ́yìn. Kakanfò kí ló ń járe ọ̀nà Kakanfò, ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀, àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni a fi rúgbà bùkún ni, ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọdún Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. Mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀, Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú, kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí, ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù, ó kó wọn lẹ́rú wọ Port Novo. bẹ́ẹ̀ ni ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú, ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí yín bí ẹ mọ́ bá wá. Bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawal lọ́yọ̀ Kwara, ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálapàla ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn balógun Fúlàní, balógun kìnnìkan, balógun Ajíkòbí, balógun ó ní kọ́ máa jọba kọ́ máa dé adé kọ́ máa dé lẹ́kẹ̀. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru, ó dẹ̀ di adé fún wọn mọ́jú, ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara ẹ̀míà mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o bàbá òsàn tó wá ṣe ó dẹ̀ ìjòyè yẹn lọ́ọ̀dì sóòtẹ́ ló dẹ̀ lọ sí ìlú oníkàkú lọ́n dé adé fún wọn gbadé fún gómìnà fún ọlọ́pàá àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá ló dẹ̀ ní ìbọn tálà fún òfin àṣemọ lọ́wọ́ sí mo lẹ́sẹ̀ sí wọ́n yóò dáhùn lọ́la tó ń fi adé fún ọ báyìí bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà bẹ́ẹ̀ ló fún wọn mọ́tò àwọn àpèjà ní dání pé kó wọ́n gbèjà ìran Yorùbá bẹ̀yẹn Yorùbá lẹ́lẹ́wà fún wọn lọ dádé fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà àwọn àdèmàdádé lé wọn lórí lẹ́nu ó dẹ̀ di adé sórí ọba 5 lọ́kùnrin kan tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ tí mọ́ ó ti parí iṣẹ́ kí wọn aago 4 5 6 tó lù ó tún yà lọ́dọ̀ Aláàfin ó rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi ó wá kí kẹrẹ o bàbá yẹn tún gba ẹ̀bùn tún gba bíráàbù yẹn ṣé ó lóun ò mọ̀ nǹkan tó wá ṣe ṣó ṣe sọ pé kò mọ̀ nǹkan bàbá dẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ jà Gani gbọ́ bá Yorùbá láyè bí ọ̀bọ nílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwà ní mọ́ máa dúró lẹ̀kẹ̀ ni ẹni tó ń wí láwà ní ò lè wájú lórí fún ẹni tó ládé ìdẹ̀kẹ̀ lórí ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí Sùlù Gàmbàrí wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba 5 nígbà kan wọ́n ní governorship torí pé Lawal ò lè padà ó kú ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀ ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ lóko ẹrú ló sọ mí ẹnu yẹn o àwọn tó gun bá pọ̀ lórí ẹ̀ gan ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé Yorùbá máa lóko ẹrú kú ni wọ́n lè bọ́ Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó ọ̀tọ̀ ṣùgbọ́n mo lè ṣe mo lè dára púpọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni kí ni nǹkan tá a fẹ́ fàyọ àwa kan dúró láti ìpínlẹ̀ tọmọ tó bá mọ̀ tán tọmọ tó bá rọba tí ò bá tán ó ti bá tán torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà míì ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan lé kan nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn ọlọ́nkọ́ tá a sọ́sẹ́ ẹgbẹ̀rún ọdún 6 tán ti jẹ́ lórí ogun ilẹ̀ Yorùbá Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni wọ́n bá yà ń bẹ̀ náà ni wọ́n bá yà ń bẹ̀ bò ní wọ́n tún gbógun míì láyé Ọ̀dẹ́rìnlọ lóde náà di wọ́n gbogbo Òṣogbo ẹ̀lẹ́gbàbí wọlé Ọlọ́run níjẹ́ ẹ̀lẹ́gbàbí wọlé Yorùbá Ọ̀dẹ́rìnlọ gbógun tí wọ́n ó dẹ̀ pa àwọn rẹpẹtẹ wọ́n lé wọn padà wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá ti pẹ́ láyé olóṣèlú 1960 adarí wọn olórí wọn lọ́run ní ìdáwọ́ mi mọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó nígbà tí n bá pa àyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí màá wá ṣan ìdá yẹn nínú òkun ibi ìgbàgbà ṣe wa máa dé nìyẹn ọ̀pọ̀ àwọn Fúlàní yìí
ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe tó ń sọ yẹn wọ́n yìí fi ṣe ìwàásù wọ́n fi ṣe wáàsí but kò ṣe tí wọ́n lè rí ṣe ẹnu bí jàjàkàrà nìkan ni màá kógun lè máa kó gbọ́n lọ́la náà fi ń jagun wọn ò borí rí wọn ò borí ìran Yorùbá rí ṣùgbọ́n bí wọ́n gbé ńgbà tí wọ́n pa ẹ̀gbọ́n. ọmọ Yorùbá ẹ lọ get ready o ṣé ẹgbọ́n nǹkan tó bá wà yìí sọ wọ́n níjọ́ tí Fúlàní ti ń bá Yorùbá jagun kí ni wọ́n sọ pé wọn ò ṣe rí ẹ mọ̀ yẹ tó yẹ pé ìtàn táwọn bàbá wa ti ń kọbọ̀ láti ilẹ̀ because wọ́n múra wọn máa jà wọ́n yẹ wà wọ́n ya wèrè ju màálùú lọ ẹ mọ̀ yẹ pé ìtàn táwọn bàbá wa ti ń kọ láti ilẹ̀ kó má yẹ pé orí tí ló máa bẹ́ǹdì o kí ni bàbá wa kábíyèsí ọba Tipsy Gbọ́láhàn Àkànbí di oníbàrígà ò bàrígà kí ni wọ́n sọ ní tí Fúlàní bá Yorùbá jagun wọ́n ní wọn ṣe kí ni rí Yorùbá ẹ jẹ́ àṣẹra wa lọ́kàn o. ọmọ wa Sunday Igboho nígbà tí wọ́n gbógun dìde ogun tó ń gbégbá yẹn tí kò bá sọmọ yìí wọ́n á borí wa nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbà bọ̀dì. bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ̀sí. Gani ta ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣe ọmọ ilẹ̀ wa wọ́n ti dé ládé Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aulẹ̀ ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún náà gbàbọ̀dì fúnra ẹ̀ gbogbo alágbára wa dẹ̀ ló máa ń ṣépè sọ wá kan tó lọ níṣẹ́ àbí agbègbè àkàlà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàálìndì wà fọwọ́ ẹ̀fà lọ fáwọn amẹ́sẹ̀ òyọ́ kan bẹ́ẹ̀ bá sùn tó ń bá bẹ́ẹ̀ bá sùn tán asunkun wálé wọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sunkún bọ̀ lé nígbà ló di ìyàwó ẹ̀ tó o bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókò ẹ̀ lórí igi báyìí wọ́n á lè gé so kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná wọ́n á bẹ́ẹ̀ fi dájẹ́ sí kó máa kú ẹ̀jẹ̀ yẹn á dá ṣùgbọ́n gbogbo bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀ ìrẹ̀ tó ti jáwálé náà ló máa padà síbẹ̀ ló máa gbé lọ. àwọn nǹkan yìí ni Lísàbí kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọgbìn wáyé ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́ ìwọ tó ń gbin iṣu gbogbo ìlú yìí ló máa gbin iṣu fún ẹ lágbẹ̀ ìwọ nìkan ló ní èrè orí ẹ ìwọ tó ń gbin gbàdú gbogbo ìlú yìí ló máa gbin gbàdú pẹ̀lú ẹ ìwọ nìkan ló ní èrè orí ẹ nǹkan tí ó ń ṣe yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà kọ́lé ẹ jẹ́ kó máa báyàwó sùn bá sùn ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́ nítorí ẹ̀rù ogun ọlọ́yọ̀ ń bà wọ́n ẹni tó lè kó jẹ́ ìṣàlẹ̀ kó jẹ́ ìbúlẹ́rù Abẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe final gbogbo ká máa ṣiṣẹ́ sinra wa tí Lísàbí dálẹ̀ yìí òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀ ọlọ́yọ̀ tó ń jagun lù mí tó ń wìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀ àwọn àdìjagun ọlọ́yọ̀ èmi wá gbára lọ jẹ́ kí n rí tí bá gbára máa sọ fún gbógun yá nígbà tó wá gbára yẹn kàn tó rí ó padà wá lé pé ogun ti yá o kí láti mọ̀ gbógun yá ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ wọ́n máa ń gbẹnu sókè yẹn kò sí tí ò lè jábọ́ ajá plane wá wọlé tó bá kọlù bọ́rìsì kankan tó wà nú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà mú yìn bí àyà jáde kò sẹ́ni tó kọlù tó lè dúró á kú ni ó di ilé awó mọ́tò àfọlọ́ òkè awálẹ̀ àgbànú ó wá borí mọ́ àgbá yẹn oníkankan náà sí wọ́n yin àgbá yẹn ó làtọ̀ gbẹ́sẹ̀ sókè ó yà só jáde èéfín dúdú jáde. ẹ má bínú torí ọ̀dọ̀ kábíyèsí ẹ lè má rí fídíò ìbẹ̀ tí mo kúnlẹ̀ àwọn orí adé mọ̀ wípé mo kúnlẹ̀ fún yín ẹ ṣe ìtàn yìí mo ti ń wá ìtàn yìí pẹ́ ìtàn tí kábíyèsí sọ yìí wípé bọ́ǹbù tó máa ń sọ̀rọ̀ nípa bọ́ǹbù pé bàbá wa kan wọ́n ní kó máa yìn wọ́n ló torí bọ kí ní tẹ máa ń bí amọ́tàǹtì yẹn ní o wọ́n ló torí bọ nú ẹ̀ báyìí bàbá mi ti sọ ìtàn yẹn fún mi mo ti wá gbàgbé mo máa ń sọ lórí show mi tí bàbá mi dárúkọ ẹni náà nípò ó ní kó àtòrí bọ nú ẹ̀ báyìí á ní kí wọ́n ìtàn máa yìn gbúm bọ́ǹbù tó máa ń já aircraft ní o ó máa ń já plane já everything wọlé wọn ló torí bọ́dẹ̀ máa ní kàn yín gbúrú ló máa yí báyìí wọn máa agbẹ́ni sókè bá dẹ̀ bù so pú àti èéfì bọ́ǹbù yẹn wọn ló bá ti ṣèdí báyìí pú ó máa bù so ni wọn gbẹ́sìn fún wa wọn gba ti bọ́ǹbù lọ́wọ́ wa tí wọ́n bá wa o wọ́n gbé ẹ̀sìn fún wọn gba ti bọ́ǹbù lọ́wọ́ wa ogun dé Yorùbá. ṣùgbọ́n bó bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀ ìrẹ̀ tó ti jáwálé náà ló máa pa rẹ́dì àdìpọ̀ lè jà ní kò tiẹ̀ tí ìyá èmi nìkan ni máa dájà èmi ni máa pa wọn títí dọ́yọ̀ má dẹ̀ borí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbà àwọn ní kọ́ bá lùmí gbẹ́sẹ̀ lé lórí báyìí àwọn agbé àwòrán á jẹ́ tìṣẹ́ ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa náà ti ṣe tán wọ́n wá ń jagun yẹn ó máa péjọ kẹsàn-án ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ ìlú àti wọ làlátẹ̀ ṣé kò ti dọ́yọ̀ ó ní máa gbórí Aláàfin dé láìpẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí ogun tó ń jà ìtìpọ̀jù ọjọ́ kẹsàn-án rí ìdá ti tajà gbẹ̀yìn àlọ́jà àlóko máa ṣe jagun yìí wọ́n jáde kí làwọn àbẹ̀ ọ̀dọ́ ìyàwó wa ní kí wọ́n tó lóbìnrin náà ṣe wọ́n bá náà wọ́n gbọ́ pé ẹjọ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí kí ló dé ń ti dọ́yọ̀ dídó kí nǹkan gbólé kí n má bọ̀ ní
mo ti fi hàn yín pé mo lè jà ẹ ṣáà máa sìnkú gbogbo ìlú tí má gbà kọjá òkú máa pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ kòtò gidi wò ẹ máa wọ́ wọn síbẹ̀ kí máa sin wọn kájà kálẹ̀ àrùn máa bá wa ó wà ní interview mi yẹn tó bá padà lọ rìvísítẹ̀ ó sì wà lórí YouTube náà nígbà tó dé Lísàbí Agbóǹgbò Àkàlà máa wọlé máa rárá ìwọ lọ máa fi jọba lọ jókòó àlọ́ba mọ́ bá ti wàjà ogun tó dé gbálẹ̀ yìí kò jẹ́ kẹ́nìbọ̀dì borí jáde tọ́jú bá ti ẹ̀ borí jáde kò sẹ́ni tó láyà tó ní ìwọ tó ń lọ́wọ́ lọ́yọ̀ jagun ìwọ la ní ìdìkójó lórí ìlú yìí Ọ̀yọ́ ò ní yájú sí wa mọ́ wà lọ jókòó sórí sáyìn àwọn dáadé fún ẹ lẹ́nìí ó ti yájú ṣé bá ṣe ń dádé lẹ Yorùbá ní èdè mọ̀mí lágbára ẹgbẹ́ kò tó lẹ̀ ẹ̀dẹ́ níborí ẹ̀ wá gbé sí àlè lórí ẹni kí n wá jọba kí ni mo ṣe fún yín ìgbàgbálégbá náà mo bí yín kí n tó bẹ̀rẹ̀ gun pé ṣé àjà ilé àjà mo dẹ̀ sọ fún yín pé mi ní lọ́jà o nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ máa padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi nítorí èyí mi ni mo kọ́kọ́ dojúkọ àgbà tí mo gbé mi náà ni mo yìn fún bẹ́ẹ̀ àti ìyàwó àtàwọn olókù mo dẹ̀ bí pé ṣé ẹ̀ máa jẹ́ ẹ̀gbá ọmọ Lísàbí ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kò sọ ọmọ mọ́ kò sí àwọn ọmọ bóyá tó máa ń bímọ láyé mi ó lè kàn mí ṣùgbọ́n nísìnyí gbogbo tí mo ṣe lẹ̀ mo ti rún wọn ẹ wá ní kí n wá jọba lórí ìkòtò tẹgbẹ́lẹ̀ kẹ́lẹ́ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ó tún ẹ̀kọ́ nu ewé ó jù sí orí ẹni àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jì sí kòtò erin wọ̀ wọ́n lójú wọ̀ wọ́n lára wọ́n kú síbẹ̀ ẹ̀gbá ń tẹ́ fẹ́ ṣe fẹ́mi rè ẹ fẹ́mi láàrin yín máa lọ ṣùgbọ́n láti wá rò pé kú ló kàn falágbára tó tó yìí ẹ lè mú mi pẹ̀lú àǹtẹ́ni tí kò tá fẹ́ fi ẹjọba nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun ìtọ́ tó ní olùfẹ́ jọba tí sáwọ́dẹ̀ mọ́ ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ jà iná ṣe rò wípé yanjú ẹ ní kíákíá o ó ní ẹ wà ní dáwọ́ ibi dúró lórí èmi ẹ máa dára yín ni gbogbo ẹni tó bá ṣe yín lórí lẹ máa fi ibi ṣú òun ló mú Awólọ́wọ̀ kọ̀ǹtẹ́sì tọ́ba sùn ní ògbé fún ọmọ Ògùn state kan náà ni wọ́n ṣùgbọ́n mi mọ́ lójú Awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ Ògùn state ni ègún yẹn ń lọ bẹ́ẹ̀ omi ogun ló mú omi ogun ló wẹ̀ wọn máa dára ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Awólọ́wọ̀ kí wọ́n ti ń pè Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ òun náà máa ṣépè ìjà òun pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Yorùbá ẹ̀ nílé dára yín ìwọ ta gbọ́ rálé ta gbọ́ kọ̀ǹtẹ̀ ìwọ ló gba àwọn ẹrúsìn lọ́wọ́ Fúlàní wọ́n bẹ jagun àwọn náà máa pa àwọn náà gbógun tiẹ̀ ẹ máa dára yín ẹ̀yìn dípò ńlá mọ́ ó bọ́ lọ́wọ́ yín gbogbo ìgún yẹn lọ bẹ́ẹ̀ Ògèdèngbé Agbógungbòrò àjùmọ̀pọ̀ lójú ogun wọ́n dà náà ni òun náà ṣépè fún Yorùbá pé ẹ ní ṣàṣeyọrí ẹ máa dára yín ni ẹ ní ṣàṣeyọrí ó lọ bẹ́ẹ̀ in numbers nínú ìtàn táwọn agbọ́n wọ́n wá pe ìpàdé àwọn ọba kan nínú àwọn ọba tó yàn tó jẹ láìpẹ́ ni mí àwọn ọba tó ti jẹ láti 1950 60 40 wà tí wọ́n láyé inú ọmọ ti gbéṣẹ́ ṣùgbọ́n tó bá rí báyìí ọgbọ́n táwọn àgbàlagbà ń dá sí ni pé ìlú kọ̀ọ̀kan wá pé babaláwo jọ níjọ́ kan náà lọ́ máa fi sí ogun tó máa rí mi kò ní padà sọ̀kalẹ̀ sílùú mi wọ́n á wá ṣètùtù wọn á rúbọ gbogbo ibi tó bá mú nílùú wọn náà máa gbẹ́bọ yẹn lọ nǹkan tó kàn ká ṣe ni ẹ̀wọ̀n èèyàn bá ti bá ní ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sá padà nítorí pé owó tó tutù lóníkà kò fẹ́ gbà kò sẹ́ni tó fẹ́ dáwó tó fẹ́ náwó sí ètùtù ló. ẹgbẹ́ mi tó bàbá yìí sọ èyí kábíyèsí wa ẹjọ́ èló lẹ fẹ́ náà fi ṣètùtù ẹ bá wa ṣètùtù yìí ẹjọ́ ìpè yìí ti pọ̀ ju ẹwà àwọn àdúgbò tó ti ṣépè kalẹ̀ nígbà tó ń bú Sunday Igboho ń gbà yẹn tí mo fi jáde tí wọ́n wo fídíò tí mo ṣe kọ́kọ́ ṣe ń gbà yẹn pé Yorùbá ẹ má jẹ́ kí Sunday Igboho ṣépè ẹ rántí èpè Àrólẹ̀ Ògèdèngbé Agbógungbòrò èpè díìsì èpè dáàtì táwọn bàbá yìí ti ṣẹ́ kalẹ̀ ló ń ja Yorùbá ẹ má ti jẹ́ kí Sunday Igboho náà wọ́n èpè kalẹ̀ ẹ má yẹ tí wọ́n bá sọ̀bà ní olóyè tó yọ mo máa ń ṣàdúrà fún olóyè tó yọ lọ ẹ̀ ní dààmú tó ẹrú máa ń bà mí tí Sunday Igboho bá tún fi lè wọ́n èpè mí kalẹ̀ àgbákòmọdé kẹ́kọ̀ọ́ kó má bàa dé mo máa ń sọ fún ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho tẹ́ wà nílẹ̀ Yorùbá ó dàbí ẹni pé àwọn bàbá yín náà kó orí burúkú bá wa lákọ̀ọ́kọ́ ẹ tún fẹ́ torí burúkú mi wọ́n ní kọ́ ẹ̀yin ọba kẹ́ ẹ dá owó kábíyèsí láwọn pé àwọn ọba pé ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ adáwó ká ṣètùtù ká ṣe níjọ́ kan náà ègún tó bá rẹ́ ní Ọ̀yọ́ kò ní wá sábẹ́kúta tó bá rí lábẹ́kúta kò ní lọ sékòó tó bá rí lẹ́kọ̀ọ́ kò ní lọ Kogi tó bá rí ní Kogi kò ní wá sílẹ̀ gómìnà tó bá rí nílẹ̀ gómìnà kò ní lọ sí Èkìtì tèkìtì ò ní lọ sóńdó wọn láwọn bá ń yọ òdì sẹ́yìn èló lẹ fẹ́ ná ẹ dákun ẹ ṣàánú wa o ẹ bá wa bẹ̀ àwọn ọba yìí ẹ bá wa bẹ̀ wọ́n ìmí inú yín mọ́tò tó ń rà fọlọ́ṣọ́ kábíyèsí sà ẹ bá bínú ẹ̀yin kábíyèsí wa orun pé máa ń gbádùn yẹn mo lẹ́kẹ̀ẹ́ máa gbádùn bẹ́ẹ̀ ti mí nínú yín owó tó fi ń gbé olóṣó torí àwọn ọkùnrin ilẹ̀ Yorùbá Ọlọ́run àwọn bàbá àwọn ọkùnrin wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń da so nǹkan tó bá dáná máa ń jẹ ìjọba àwọn kábíyèsí wa tó máa gbé bákà yẹn máa lọ báyìí ni bọ́dọ̀ máa gbé Chelsea yẹn polybag ló máa fi máa kó ẹ̀yin ẹgbẹ́ tó sọkúsọ mi lè ní sọkúsọ torí ọ̀rọ̀ àwọn ọba là ń sọ tó bá máa gbé ọ̀pẹ́lẹ́ngẹ́ ó máa ṣubú lábọ́ ni tó
bá dẹ̀ máa gbé rùmúrùmú èló lè fẹ́ fi ṣe ẹbọ ilé fẹ́ fi ṣètùtù wọn ní ẹ mú rí èèyàn wá ayé àwọn ní kẹ mú abẹ́ èèyàn wá wọn ní kẹ mú kinní kan wá ẹ mú owó èló lẹ fẹ́ mú kalẹ̀ yìí kábíyèsí owó tí òótọ́ tẹ fi lọ ṣe holidays tẹ fi lọ picnics ní kábíyèsí yẹn kábíyèsí bàbá mi ẹ announce ká dáwó àpújẹ 1,000 naira ká dá gbogbo ọmọ Yorùbá tó wà nílùú whole world wọ́n gbé àkáǹtì kan kalẹ̀ pé àkáǹtì ìrúbọ rèé o àkáǹtì ìrépèdánù àkáǹtì ìrépèdánù account bí a kẹ pé bẹ́ẹ̀ pé ìrépèdánù account lọ́wọ́ fi ìrépèdánù tó gbọ́dọ̀ dáwó síbẹ̀ ó dàbò kówó tí mo fi jẹun màá dá tèmi náà ìjọ tó lọ kábíyèsí ẹ̀ ṣàánú wa kábíyèsí ọ̀rọ̀ wọn ti sú mi jàre sọ̀rọ̀. màmá náwó èkó sẹ́ni tó máa bá a ná o igun yìí àfikárí nílùú Ìjẹ̀bú wọ́n máa ń fi iná igi dídá wọ́n máa ń ti bomi iná fi ń paná igun nílùú Abẹ́òkúta wọ́n máa ti ṣaṣara gbàgbó wọ́n fi ń lé àlejò burúkú tó bá wọ̀lú jáde ni ẹ̀yìn ṣaṣara gbàgbó ẹ̀wí fàlejò ó lọ ẹ̀ ti ṣaṣara bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá wọ́n yín ṣe nílùú bòmíì ọ̀bàrà Ègún tán ní fati wọ́n fi ń kó bí kò nílùú nígbà táwọn á pé mítìn yìí èmi náà ni mo gbà wọn lálejò bí a ti ṣe o oníkàkùn babaláwo ẹ̀wà ẹ̀jẹ̀ ká dáfá ká dá lójú kan ká má tọ̀ra wa jẹ pé mí náà ṣe ń lu mi náà rí mí náà ṣe tí ò ṣe nǹkan kan ẹ̀jẹ̀ kó oníkàkùn babaláwo ká dáfá yín bí bá ṣe èmi mú rẹran àgbólẹ̀ mú rẹ òbúkọ lẹ̀ mú rẹ ìran wúrẹ́lẹ̀ gbogbo ibi tó bá yọ sí àṣetutù ẹ̀ gbogbo ohun tí a ṣe yìí obìnrin kan wà ní ìlú Badagry ọmọ Ọ̀yọ́ lòun náà Ọ̀yọ́ state ní ìjọba ṣùgbọ́n nǹkan tẹ́yìn bàbá ń ṣe ni mò ń ṣe torí ọba la ṣe ń ṣètùtù sílùú nǹkan tẹ́ bá ti ṣe ni mò ń ṣe èmi náà rẹran wá màá lè ṣe oúnjẹ tí gbogbo aláwọ̀ máa jẹ wá ibi kún lọ́dún náà lọ́hùn kí la fẹ́ ṣe aláfẹ́ dáfà fẹ́ ṣètùtù afẹ́ gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Buhari wọn ò tí ì lọ àtàkì ilé o bẹ́ẹ̀ ni Ifá kan àdẹ̀sá sọ pé ẹni tó ń jagun yìí wọ́n máa ṣọmọ́ àti pawọ́ lábẹ́rẹ́ bọ̀ dúró lórí kíkẹ́mi ẹ̀ má bọ̀ ó má bògùn lọ ká máa ṣètùtù yẹn wọ́n tiẹ̀ ti declare wọ́n tẹ̀lé báyìí wọ́n wà ó ń sákiri ní sìn ìkan lè túlẹ̀ kó ráyè rìn lù kó bọ́rí ètùtù yìí la fẹ́ ṣe gbogbo àwọn babaláwo tí wọ́n kó wá pọ̀ àwa tẹ́ nílẹ̀ rẹpẹtẹ babaláwo wá pátá ìjókòó ó yá ìdáfá nítorí experience mi ní knowledge mi nínú Ifá ní tẹ́ máa ṣe tẹ́lẹ̀ ní kó yá máa béèrè ta ló dáfá yìí tó túbà tó túṣẹ́ ta ló kífá ta ló ṣètùtù tó túbà tó túṣẹ́ tó bọ́ sójú ẹ̀ ní káwọn babaláwo yẹn máa bọ́ tá ń kọ̀ọ̀kan adáfá ààrẹ ni tó dáfá tó yẹ kó dáfá Ifá mu ààrẹ ni tó máa kífá Ifá mu ààrẹ ni tó máa ṣètùtù Ifá mu nínú àwọn babaláwo tó pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kó wá oníṣègùn ló pọ̀ jù wọn tó mọ Fá ọ̀pọ̀ ṣùgbọ́n èmi jẹ́ kán tètè mọ̀ pé owó tí ò sí ni mo ná kì í ṣe kí n kó kan pamọ́ mi mọ́ tí fẹ́ fi ṣe mò ń wa ná ni sínú kínní mi ní fún babaláwo tí ò gbọ́ fádíkọ́ bọ̀ oníjèrè ń bí ẹ̀yin babaláwo ẹ máa bọ́ sẹ́yìn báyìí ẹ̀yin babaláwo yẹn lẹ́yìn oníṣègùn ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́fá tó jẹ́ ìṣègùn lẹ́mọ̀ ẹ má pèrè ẹ̀yin babaláwo tó nífá tó wọ bójú tó dẹ̀ gbọ́fá tó kí fá yanranyanran àwọn tó ń pè ní ẹlẹ́yọ nínú babaláwo tó lè kíkan dékan tó lè kíkan dékan tó lè kí ẹ̀wọ́ tó bá dìde inú ẹ̀ kò ní lọlẹ̀ àfi tó bá dìkì. àwọn náà rí àtàwọn ọba àtàwọn babaláwo tó ń kó wá wọn rí pé ẹni tó ní full experience nínú Ifá ló ń sọ̀rọ̀ yìí because tá a bá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì tá a bá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì ní ìdí babaláwo bàbá inú àwọn ọba ìtorí bẹ́ẹ̀ nù wa àti tó senior mi ní àti ọjọ́ ta dépò àti tí ò tó mi ní ìrí ètò gbóná bẹ́ẹ̀ tọ́lọ́ ń gbà fún tó mi nínú nígbà kó farabalẹ̀ fún mi ibi tí wọ́n ní káwọn gbà náà làwọn máa gbà nǹkan tó mọ̀ ṣe máa claim bó mọ̀ ibi tá a máa gbà ní mo lálẹ́ ìwọ tó wá lákètì wá ṣánpẹ̀lẹ̀ bí kò sọ ẹni tó máa kífá fún wa òun náà lè kí wà kí sẹ́ni tó lè kífá kò sẹ́ni tó lè dáfá ṣùgbọ́n Ifá la máa fi wá ẹ jẹ́ ká máa wá yíyan ẹ̀fẹ́ máa pọ̀ ní òun tún jiyàn ó ti lùsàn àǹfààní yẹn babaláwo tó wá látòǹdó gbọ́ ẹ̀pẹ̀lẹ̀ kò ṣàn ta ló kífá nù àwọn babaláwo tó wà bẹ̀rẹ̀ látòrí ọmọ kékeré lórí gbogbo àgbàlagbà tó wà ní kọ̀ọ̀kan ká máa le wọ́n le ó mú babaláwo kan tó ń pè ní Aní Púpọ̀ ọmọdé ni ṣùgbọ́n àràbà ni bàbá ẹ̀ ti ń tẹ̀ ẹ́ ó ti rìn jìnnà nínú iṣẹ́ yẹn ní ẹ̀ẹ̀mejì náà gbóhùn nílé o ẹ jẹ́ kẹ́ lómi tí wọ́n láti lómi kó dìde kó wá ṣánpẹ̀lẹ̀ ta ló kí fáyì ta ló dá fáyì ta ló kì wọ́n tún lè ó tún mú ẹnìkan náà babaláwo dẹ̀ pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ níṣẹ́ rí pé ní tí wọ́n bá sọ àfikátẹ̀lé ẹ wo ìbàtà ti kí fá àkọ́kọ́ tọmọ ìdá ẹ wo tí wọ́n yẹn gbà yọ ẹ wo gbà tó tún dá fáǹsìn ẹ wo tó kì gbà ẹ wo tó gbà yọ ẹ wo ẹni tó mú ṣé ó yàtọ̀ ní kò yàtọ̀ àfi tó ní kí ò bá gbọ́ ohun tí fá ń sọ Ifá oníkúrò Ifá oníṣèké tó ní kí ò bá gbọ́ ohun tí fá ń sọ lókù ó máa yà síbò mi lọ́wọ́ máa sọ kan ni nítorí ẹ ọ̀gbẹ́ni náà lọ́ máa lọ ẹ̀yin tẹ́ bá faramọ́ bisimilá ẹ máa bọ̀ wájú báyìí ẹ̀yin tẹ́ faramọ́ ẹ̀rìn sùn sẹ́yìn oníkàkú fìtì jù jókòó kí wọ́n faramọ́ tipátipá ọmọ yín dẹ̀ bọ́ síbẹ̀ oníkan bá fọjọ́ orí rẹ̀ ń jẹ́ o òun kọ́ lòun máa kọ́ kífá Ifá gbà fóun kóun lòun máa kífá òun lòun máa rìkì ṣùgbọ́n òun kọ́ lòun máa kọ́ kífá àwọn bàbá tó ń rò wọ́n jù òun lọ yìí wọ́n jù òun lọ lọ́jọ́ orí òun jù wọn lọ́nu fa wọn kífá síwájú òun ọmọ awó máa ń tẹ̀yìn kífá wá ni òun ní síwájú àgbà ẹ̀ kífá so gbogbo àwọn àgbàlagbà babaláwo ọmọ àwo ni wọn bisimilayi wọn kífá yìí wọn rí kí o wọn rí tú nígbà tó kàn bọ́ yìí ó ní bàbá Ifá ta dálé ní ti gbà ètùtù ẹ̀ ti gbà ká tó ṣe a ní ìdíjọ́ 3 péré síjọ́ 4 ó wá aṣojú gbogbo báyìí pé ètùtù gbà
ọmọ Yorùbá dípò lórí táwọn bàbá yìí fi ìgúnlẹ̀ pa nídé mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ àmàdílé yín lórí ẹ̀yin lè máa ṣe onífàì sọ pé kẹ́ lọ́wọ́ ṣókè ẹ̀dẹ́ adé ìṣẹ̀ǹbáyé adé tí wọ́n dínkù fún yín iṣẹ́ ìjẹ́ ìfowó yín ṣe àdínkù àkísàdé ẹ máa dé gbogbo àwọn ìpè ọba Aólẹ̀ ìpè ọba Ògèdèngbé ìpè jagunjagun lágbájá ìpè Lísàbí ìpè gbogbo ìdánù lẹ́nì ó kó lórí Yorùbá kò ní bẹ́ẹ̀ mọ́ oníkóhùn lùkàn lọ́wọ́ lùkàn tẹ́ bá ti rí kíní yẹn tán àgbáyẹjọ à ń gbé lọ sí odò à ń gbé lọ ságbàrá ojú ńlá máa rọ̀ àdàkàn kí gbogbo ọ̀run ni tójò yìí bá rọ̀ ó máa gbé ẹbọ yẹn dé orí ọ̀sà máa gbé ẹbọ yẹn lọ fólókun olókun máa gbé ẹbọ yẹn dẹ́kun Olódùmarè nǹkan àrùn kan ṣòjòjò lára àwọn ẹrúsìn Olódùmarè lóde ọ̀run ní tí wọ́n máa lò fún ó wà nínú ẹbọ tẹ́ ń ṣe yẹn nínú dẹ́yìn ló pẹ́ fi pèsè ẹ̀wọ̀n ayọ̀nù Ọlọ́run ẹ̀wọ̀n àdúrà ìtúsílẹ̀ Ọlọ́run ó jẹun tó ń wá lọ́hùn ọ̀hún ní rí lóde ọ̀run ẹbọ ìlú máa gbédé ta ló gbẹ́bọ yẹn wá okun ní ẹlọ́mọkùn wa kí ló fà kó tó gbẹ́bọ yẹn wá ọlọ́sà ló gbé wá bá mi ọlọ́sà kí ló fà kí wọ́n fi gbẹ́bọ yìí lọ́wọ́ kó tó gbé wá àgbàrá ló gbédé ó ní wọ́n wá àtúnṣílẹ̀ ọmọ wọn kan wọ́n wá ti di aṣíwájú padà kan wọ́n yé jèrò ìmọ̀ kégun kó lórí wọn ìyẹn ló ṣe gbé wá Olódùmarè ẹ lọ sọ fún ọ pé mo ti gbá wọlé mo ti fàṣẹ sí ó ti rí bẹ́ẹ̀ gbogbo bọ́mọ ṣe ski fáyẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ adáfà ṣe tutù tán kán gbé ẹbọ ọmọ ni ẹbọ ni wọn lè gbé òun lé ní o bàbá náà tó kí fáyẹn lójú máa rọ ẹ tí di sáyìn ìgbìmọ̀ ara ó dẹ̀ máa rọ kẹ́tó gbẹ̀bọ̀ díàfọ̀ ẹ̀fẹ̀ bọ̀ sílẹ̀ ní kọ̀rọ̀ lé Kábíyèsí Jagunmólú ẹ máa ṣe nǹkan tó kù tẹ̀ ń ṣe lọ àwọn nǹkan tó ní kẹ́ ṣe lẹ́yìn yẹn Ifá sọ fún yín ojú tẹ́ tó ń sọ yẹn á dé tó bá ti dé gbà báyìí ìgbéra máa lọ sí ojú àgbàrá yìí kí gbẹ́bọ̀ sí òun ló máa gbé ọ̀sà ló máa gbé fólókun tí wọ́n bá rán ìṣẹ́rú àfitọ́mọjẹ mo wá gbé babaláwo sínú mọ́tò pé ní ìfẹ́ kí ẹbọ ìjábọ̀ kọ́tà kójú yí dànù ní ìfẹ́ kíkí ní ìṣẹ̀lẹ̀ babaláwo ní adébi tó ń lọ bàbá ẹ má fòyà Ifá lélẹ̀ kì í ṣe guess work ẹgbẹ́ wa mo ní ẹnìṣú ní àgbàrá tá a rí kó yọ sọ́sà kan náà pọ̀ rẹpẹtẹ ń bí ní ìfẹ́ kí gígan dá dúró wọn ṣe kọ́tà bí kan dé ní sójú kọ́tà ní ìfẹ́ kó dá dúró ẹnìṣú náà làjẹ́ báyìí mo máa ń wọ àgbàrá tí mò ń wo odò ọ̀sà kò sí ní tó máa dí wa lọ́wọ́ mo wá gbé wọn sí mọ́tò òjò ń wẹ́ bí àgbàrá tún títì bí mo máa ń wo kọ́tà tó ń lọ sọ́sà straight ní wo odò ọ̀sà lọ sálálú ẹbọ ìgbọ́dọ̀ látùpà lórí ó ní kò sí bíjì omi yẹn ṣe lè jà tó ẹbọ àtùmáyàn níkú tó máa fi gbé tọ́sà máa fi gbé débi pé ààrin mọ́ lọ jálẹ̀ fòlókun iná yẹn máa jò lórí ẹ̀ náà nínú òjò agbé lọ fulfilment àkọ́kọ́ rí nìyẹn ó rí bẹ́ẹ̀ o ẹbọ yìí máa lọ ó máa lọ mo tún ju mọ́tò mi lè mo tún tẹ̀lé pé òwò jẹ́ láti débi tá a lè nìde à ń fẹsẹ̀ sáré létí omi lọ ibi tí gọ́tà tí omi pàtà débi ra a lè gorí ra ẹ̀ mọ́ ẹ jẹ́ ká gbó ká máa wò lóyún yìí náà ìmọ̀ rí ẹ̀yin náà rí ó yá ẹ jẹ́ ká máa wò wọ́n ní abẹ́jà padà fúláì ti ṣe mọ́jà túkùtùkù máa ń wá nǹkan mi máa gbọ́kọ̀ sórí mi pápá pẹ̀lẹ̀ bọ̀ máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn torí pé ẹ̀mí mi wà nù kí ẹ fẹ́ tú ọmọ yìí lẹ̀ àrùn Yorùbá tí ò ní dolórí mọ́ afẹ́ gbáwájú padà kí a ní di lídà mọ́ àdúrà aṣáájú wà nù tá à ń ṣe á di olórí Yorùbá kan ti le tí ò di olórí Nàìjíríà ó win election wọn ò jẹ́ ó débẹ̀ Abíọ́lá win wọn ní kan gbé fẹ́gbọ́n ẹ̀ tó nẹ́kàn lóyún interim ẹ̀wọ̀n pé Yorùbá ṣe Yorùbá náà ni ṣúwẹ̀mí mọ́ kí náà ti ń pè àwọn ṣónẹ́kàn òun gbàjọba sọ̀rọ̀ Abíọ́lá mọ́ ọba tí ó ń ṣèjọba ẹ̀ lọ nígbà tó ní kàn gbé fún àwọn èèyàn tẹ Abíọ́lá ní pé gbọmọ ìgbà náà fẹ́ gbé fílẹ̀ ó máa gbélé lọ́wọ́ padà ní egun Yorùbá yìí wà mẹ́ wọn rántí yẹn wọ́n kàn lòun fúngbà díẹ̀ láti gba nǹkan fẹ́ gbà ní Abacha ti dànù pé agbára padà sọ̀rọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ni tó bá yẹ fún Tinubu nìyẹn. àpèrè àwọn babaláwo ń pè mí announcement àti gbọ́ àti gbẹ́bọ̀ ọjọ́ kẹta announcement jáde pé ọba Kútọ́nù president Kútọ́nù ni ṣé wọn yóò ṣe nǹkan kan òun túlẹ̀ láti ní lọ ibi tó wá fẹ́ lọ kó máa lọ ó fẹ́ padà sí Nàìjíríà ó fìrì. ẹ bá ń pàtẹ́wọ́ fúnlẹ̀ Yorùbá mi ò rí kọ́mẹ̀ntì èèyàn kan tí mo rí náà lẹ́ni tó ń tépèlé wa tó ń bú wa tó bá fẹ́ flag wa ní sọ máa easy fún because àwọn tá a ní péjì gan akáwọ́ kò bá ibi ẹ̀ṣẹ̀ national theatre ni òun ni kọ́mẹ̀ntì ẹ̀ pọ̀ jù tó bá rìpọ́ọ̀tì wa àwọn táwọn wà àwa 374 là ń wò wá kọ́mẹ̀ntì ti ẹnìkan tí má ní kí n wo láyìn sìn bí èèyàn kọ́mẹ̀ntì mẹ́wàá kí n kà á kọ́mẹ̀ntì ẹnìkan mẹ́fà ni àwa 364 tó kù kọ́mẹ̀ntì tiwa ò lè ju mẹ́ta àbí mẹ́rin lọ tó bá rìpọ́ọ̀tì wa máa gbé sórí wálẹ̀ kò sí pé kinní kan because òun ló exchange àbí kí ló máa ń pè òun ló interact kí ló dé gbogbo tí kábíyèsí ń sọ yìí ẹ̀tẹ̀ bá wa appreciate kábíyèsí nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá up Yorùbá God bless you nǹkan wà nílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ máa appreciate olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí bá sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá gbogbo lórí péjì Yorùbá gbogbo kọ́kọ́ lèmi lè sọ èmi ò ń bẹ ẹ wo late sí àwọn ọba nígbà tó máa ń bú ọba wọn lábọ̀dé ní Yorùbá wuyì wọn ní Yorùbá wuyì ga tán Yorùbá wuyì látán wọn fẹ́ẹ́ sọ pé ìtàn Yorùbá wuyì ti yẹ kí ni
kókó bá ń bú ọba tí wọ́n ní ẹ̀ má bá wọn bọ̀ wá wọ́n ní àwọn alábò sí àwọn kan ọ̀rọ̀ orí ọkùnrin kan ọ̀fẹ́ bá wọn bá bú wa ò lè máa bú ọba àrí ìjura wa lọ me I dey inside the game so I dey see many ẹni tí ò rí nǹkan kan ló máa wá nígbà yẹn yes torí tẹ́ ń wò mí tẹ́ bá ń sọ̀rọ̀ sáwọn ọba mi má kàn máa dá yín lẹ́kùn díẹ̀ ní àwọn kan ní Yorùbá wò ti gbowó lọ́wọ́ ọba Yorùbá wò ti kíní kan mo mọ̀ pé bó ṣe ń dùn yín nígbà yẹn ní oníkálukú ṣe fi ń bínú sọ̀rọ̀ lórí péjì Yorùbá wù yìí nítorí pé ẹ̀ mọ ohun tó gòdì àwọn bàbá tẹ̀ ń wò yìí kábíyèsí Àkànbí ọba Bàrígà yìí àwọn eré wọn gbé extra mile tí ò ṣe máa sọ síta wọ́n go extra mile àná wọn ibi tí mo fẹ́ lọ yẹn àìmọye kó ló ṣẹlẹ̀ ní Kútọ́nù o òun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ àwa ti ṣàwọ ẹnu ohun tó dúrí nípa olóyè tó ń mú bí wọ́n ṣe free ẹ̀ mo gbèdì fáyé o mo gbèdì fúnlẹ̀ Yorùbá àgbà onítọ́ lórílẹ̀ ẹ̀yin bàbá wa ẹ máa mọ̀ ṣe ni ẹ gbọ́ ẹ tán oko ẹrú ẹ̀yin tẹ́ ń jà fún pé ká má sí lóko ẹrú mọ́ mi sọ Rashidi Ìwó o tẹ́ ń jà wípé kí Yorùbá bọ́ lóko ẹrú ẹ ní parẹ́ láyéláyé àtàwọn tá à ń kọ́mẹ́ǹtì àtàwọn tá à ń sọ̀rọ̀ àtàwọn tá à ní lọ́kàn wípé kílẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú gbogbo ọkọ tá à ní parẹ́ láyéláyé ilẹ̀ Yorùbá wà ní parẹ́ kò ní parun nígbà tí ilẹ̀ Yorùbá máa dá dúró ká máa tẹ̀rẹ̀ Yorùbá máa dé èmi àti àjọ máa jẹ́ ni wọn ò ní fẹ́ nìkan kan ṣàwátì wọn ò ní fẹ́ kú ṣèdárò wa àníwà lórí àìsàn àníwà lórí ààrẹ àwọn pípù yìí ò mú ní kékeré o ṣùgbọ́n Yorùbá jẹ́ wọn tí wọ́n ń pè ní Yorùbá nǹkan wà nílẹ̀ Yorùbá o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Àkànbí lórúkọ wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí o tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ èmi Yorùbá wù wọn appreciate yín sà ọmọ kàwọ́ nǹkan ni wọn ò mú ní kékeré fọmọ Adéyẹmọ o nílẹ̀ Yorùbá kò sí ẹni táwọn ọmọ kàwọ́ nǹkan ní ìlú mú lára àwọn tó máa ń dìde fún wa nílẹ̀ Yorùbá inú kó kú sọ̀hún àbí kó dé kó wá kú ni kò sí ìtàn mú tó dé wá sóríire rí tọ́lọ́ Básanjọ́ wọn ní òkè Yorùbá Básanjọ́ òkè bàbá Básanjọ́ náà bí wọ́n á di president bó dẹ̀ pé wọ́n di president wọn ò lè ṣe ọ̀nà tó lọ sóko wọn ò lè dá ṣe adúpẹ́ kábíyèsí lẹ́ẹ̀kan sí. ó fẹ́ sá lọ lúmi ó firi láti bí òun dẹ̀jọ́ ọmọ Germany ibẹ̀ náà ló fẹ́ gbà escape tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe dáná ìgbọ́n yẹn náà ló ṣe dáná díẹ̀ èmi kọ́ ni Yorùbá lóríṣiríṣi èèyàn ti gba Nàìjíríà wọ́pọ̀ tọ́nu travel láti bẹ̀ ṣùgbọ́n nítorí ègún yìí àrírí tán corporation àwọn babaláwo tí àjọṣe òfútù fẹ́ tẹ́pọ̀ nú wọn ṣùgbọ́n ọmọ tọ́lọ́run gbà fún yìí ó júwe gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ẹ ṣe tutù ó dẹ̀gbà nínú ẹ̀ ni wọ́n tún Sunday Igboho lẹ̀ kẹ́tọ́ mọ̀ nǹkan tó ń lọ ìjọ mẹ́ta péré president yẹn announce pé kò ní offence kankan lọ́dọ̀ àwọn ti charge escort tó free òun náà bá gbógun nínú ẹbọ yìí tó tún máa gbà court tó lọ lọ́yọ̀ọ́ wọ́n ní kàn lọ sọ 20 billion fún ní damages tó ń ṣe sí gbogbo mọ́tò ètò wà náà gbà àti ilé ọmọ Nàìjíríà bàbá ìyá ọmọ Nàìjíríà yìí ni wọ́n láì sí ìlú nílùú láì ṣe second citizen nílùú bàbá ẹ̀ ìlú yẹ tó wọ́n jọ ajagun tó ìbá gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ wọ́n á san gbogbo owó tó bàjẹ́ pátá gbogbo mọ́tò àti ilé àtowó tó máa fi kọ́ lè ní gbogbo ẹ̀ lọ́ máa san nǹkan yìí Ọlọ́run mọ bó ṣe ń ṣètò ẹ̀ báwa ṣe ń ṣe ti wá ń bì bàbá wọn yìí tó jẹ́ bàbá ẹ̀ politically ọba Ìbàdàn bó ti ṣe gọ́vnà rí ọba Ládọjà nígbà tí bàbá yẹn ṣe gọ́vnà ọmọ yìí wà pẹ̀lú ẹ̀ wà lẹ́yìn wọ́n jọ ń ṣèjọba ni ẹ gbà mí bàbá wọn ní Buhari ní mi gbọ́dọ̀ ní freedom mọ́ mi gbọ́dọ̀ rìn mọ́ mi gbọ́dọ̀ lo àkáǹtì mọ́ gbogbo ẹ̀nà gbèsè lè bàbá náà bẹ̀rẹ̀ sí bá president wa fà ó dẹ̀ wà lẹ́yìn Ládọjà nígbà tí bàbá Ọbásanjọ́ ṣe ẹ̀wọ̀n pé Yorùbá yìí ṣe Yorùbá náà nìyẹn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló máa mọ́ Ọbásanjọ́ yọ Ládọjà gọ́vnà ṣé ìgbọ́n ẹ̀ ní yé ṣe ra yín náà ìgún ìpọ̀ lọ rẹpẹtẹ láyé bá wà mi ò lè rántí dáwọ́ yẹn tán mọ́ mo rántí kí mo ṣe in details ní from one to the other from one to the other mo lè gba commendation tó pọ̀ BBC ní àwọn tí ní irú followers yẹn rí lórí one story the follower became unprecedented ó wọ London àwọn tó gbà ní London wọ́n sọ millions ẹ̀ ó wọ America àwọn tó gbà kíní BBC wọ́n padà wá pé àwọn fẹ́ ṣe follow pé wọ́n demand fún àwọn conclusion kan ní mi ṣe conclusion kan eléyìí tó àyìn dúpẹ́ fọlọ́n wọ́n jẹ́ ká dúpẹ́ fọlọ́n ní continuation kankan tó fẹ́ ṣe àwọn tó máa sọ fọ́mọ mi náà wọ́n sọ fún wọn wá fóònù wọn wá kíní interview yẹn fún bàbá yìí risk nǹkan o
ní ìbẹ́dà ọlọ́run sọ àfi ìgbà tó wá sọ́dọ̀ mi bí ta wà lórí field because purpose ta fi gbé wíkò ni pé ó wá present call fún ọba Jagumolu tournament ẹni tó bá win ní Lagos state èmi ni mo host ẹ̀, ní Ọ̀yọ́ state Sunday Igboho ló host ẹ̀, ní Ogun state ọba Alákéta ló host ẹ̀, all over Yorùbá I divide down into zones mi láti ṣe sponsorship ní ẹ̀. Odùduwà cup là ń pè, ọba Ifẹ̀ ló máa host ẹ̀ last the final ibẹ̀ láti lọ gbà which is in this September October thereabout. Now àṣekínní anáwó náà ra tí wọn pé kì í ṣogun kékeré ní tá à ń jábọ̀ láti gbà yẹn tí wọn bá rí pé football kò lọ́ọ́ fi jà ó máa àmàláǹfààní àti produce àwọn ọmọ Yorùbá fún world standard cups tí wọ́n lọ fún àmàláǹfààní àti produce àwọn ọmọ wa. mo fẹ́ fún èsì tí mo fẹ́ kó gbọ́ nìyí o bọ̀bọ́ tó ń bú wa yìí ó ní Sunday Igboho said Yorùbá nation is dead. ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ẹ̀yin ọmọ Yorùbá tó bá yé gbogbo ọmọ Yorùbá tó bá yé number one Sunday Igboho sọ́mi kan kò pé Yorùbá nation is dead ṣùgbọ́n tó pé Sunday Igboho ti fọ́ ó ti tẹ̀lé Tinubu kò lè yí ẹni ẹ̀yin ọmọ Yorùbá tọ́rọ̀ yẹn bá yé ọ̀rọ̀ tí bàbá wa yìí tó pàwọn ṣe ẹ lọ gbọ́ dáadáa ẹ̀yin tó bá yé kí ni bàbá wa yìí sọ fún wa Yorùbá ló máa ń lòṣó ó kàn ń pè é lọ́mọ Odùduwà ní ọmọ Oòduà ò gbọ́ nǹkan kan Yorùbá máa lòṣó ikùn ẹ̀ máa dọ̀bálẹ̀ Yorùbá máa lòṣó ikùn ẹ̀ ó máa dọ̀bálẹ̀ kó máa yí àwọn àgbààgbà tó ṣe bí òwe ẹ̀yin ajuni lọ kò lè yí ẹ kò lè yí ọlọ́gbọ́n nìkan ló lè yí kò lè yí ẹ. bí wọ́n já síwájú eré nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ọmọ wa kankan láàyè èmi ló ní àìdíà yẹn ó ti ṣe ní 2002 yàrá Odùduwà wọn lọ gba ní Ìjẹ̀bú-Òde they were successful gan to a large extent so when they started again now wọ́n sọ létí Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà kíákíá pé kí ni ìdá Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà pé kí ni ìdá tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé àti pa ìran Yorùbá ìpọ̀ náà yan ní ìsinmi láì máa host final cup ẹ máa gbébọ̀ ní Ọ̀ṣun ìmíràn ni máa host ẹ̀ àwọn ìtókù ní zone ẹ̀rọ àwọn tó máa bá yín ṣe ọmọkùnrin yìí ó ní company kan tó jẹ́ òun ló ń ṣe agbátẹrù ẹ̀ wọ́n pè ní Silver Sport nígbà tó wá bá mi sọ kò show interest ó tún wá forúkọ mọ́ mi sí pé òun ló máa host Ọ̀yọ́ àwọn. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé fóònù tàbí pè wọlé dà Oòduà ọmọ Oòduà tó bá fẹ́ pè wọlé olùpè wọlé nọ́mbà wa ló lọ ń sàlẹ̀ yẹn tẹ́ bá fẹ́ pè wọlé pè wọlé ẹni tẹ́ bá wà lórí TikTok please tá bá ti gbé yín wọlé wọ́n máa ń bú mi wọ́n máa ní kí n máa gba kí ni wọ́n máa ń pè náà kíní kan ni wọ́n máa ń pè at me tẹ́ bá gbé yín wọlé tá a béèrè at me lọ́wọ́ àwọn fáàsì mi máa ń bú mi tó dẹ̀ máa ń flag page mi ìbílẹ̀ gbogbo èèyàn kọ́ ló máa lówó at me lọ́wọ́ tẹ̀lé mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tá bá gbé wọlé tá a béèrè at me mo fọ Ọlọ́run ọba tó ní í bẹ̀yìn tó ní èmi àti mo falálẹ̀ lẹ́yìn bá mo fi bẹ̀yìn ẹ jọ tó ń tọ́ Ọlọ́run ọba tẹ́ bá ti ń wọlé ẹ má ṣe mí ni ẹ má ṣe mí jẹ bá wa mute mo bẹ̀yìn ni ẹ má bá mi mute ẹ jọ mo bẹ̀yìn ẹ bá wa gbóhùn sókè a ní after 10 minutes ẹ jẹ́ kí 10 minutes pé kí ẹ jà bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè sáà àbí mà ní a ti gbé kọ́ọ̀dù yìí o ẹ bá ti ń wọlé ẹ bá ti ń gbé kọ́ọ̀dù yìí ẹjọba ẹ má bá wa ẹ bá wa gbóhùn sókè bá mi o hello. 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 Yes, sir. Ṣé gbọ́ mi wá? Ẹyẹ ṣe ń gbọ́ wọn o. So clear. À ń gbọ́ yín sẹ́ bá wa sọ̀rọ̀ dáhùn. Ẹ pé tó máa. Àjọ ń ṣe ni kí ni ṣe wá lò báyìí? Ẹ kú àtàárọ̀. Àtàárọ̀ nìyẹn sà. Ṣé ní wèrè tí ń bẹ̀rẹ̀ ní yẹn? Bàbá wa ẹ kú omi tẹ wà yẹn sà. Ẹ kú omi tẹ wà yẹn sà. Mo fọlọ́run bàbá ẹ bá wa kú omi tẹ wà yẹn sà. Àtàbá ti ń wọlé ẹni ká máa ṣe pápá ni. Bàbá wa máa tún yín pè ṣùgbọ́n ẹ kú omi tẹ wà yẹn. Ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun. Ẹ̀yin àti. Bàbá ìyá mi ẹ̀ ní ṣòfò. Nígbà tí mo kọ́ wọlé ẹ bá bá mi kí àwọn kábíyèsí ẹ bá fẹ́ pààrọ̀ àbẹ̀mímọ́ wa lọ́wọ́ odò ní òkè lọ. Àṣẹ. Àwọn ìyá mi. Wọ́n á pàdé láéláé látara Ọlọ́run. Àṣẹ. Ọlọ́run ti ń bẹ tẹ́ni rẹ̀ wà gbogbo wa àníṣán. Àṣẹ. Àṣẹ. Òmìnira Yorùbá ìṣojú gbogbo wa ní òṣè gbogbo wa la máa jàǹfààní ẹ̀. Àṣẹ. Látara Ọlọ́run. Àṣẹ. Gbogbo ọmọ Yorùbá mo kí yín. Kò ní bàjẹ́ fún wa. Bó ṣe ń dùn yín yóò mọ dùn lọ ni.
àṣẹ. àwọn tó ń dùn nìkan lọ lẹ plástà mọ́. ìwọ wèrè tó ń kọ́mẹ́ǹtì ojú ẹ̀ máa tó jà ojú ẹ̀ ó máa tó jà ọmọ fúlàní ọmọ ẹranko ọmọ mẹ́ẹ̀. ààrẹ tí ẹ rò ló ṣe kẹrí yorùbá wo ìrìn àdúpẹ́ mo kíra wa mo kí gbogbo wa kú oríire irú àwọn ọba bíi bàbá Jagunmólú Bàrígà yìí irú wọn ò ní parẹ́ nílẹ̀ yorùbá ó mọ̀ pọ̀ sí gbogbo àwọn ọba tó kù tí wọn ti sọpọ́ọ̀tì wọn á nírò ní tiwa alálẹ̀ àtàyè wọn pàṣẹ ìtajà. kí lè rí sí oyè tó ní kó fọlẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní oyè ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n ní 6,000 years wọ́n ti jẹ́ gbẹ̀yìn wọ́n ní kó fún Sunday Adéyẹmọ Adéyẹmọ jagunjagun. ó ti ṣe móye yìí jẹ. ìwọ ń pápá. ìwọ nà ó ti mú un jẹ náà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n jẹ́ tí ìfìjòyè fóyè tẹ́lẹ̀. dẹ́mọ̀ dúró oyè yẹn wà nílẹ̀ Ọlọ́run fẹ́ àwọn alálẹ̀ wọ́n fẹ́ kí oyè yẹn kẹ́nìkan ṣàwárí ẹ̀ ní. títí ilé ṣe èké ìtàn yìí ò ń ṣèké kò ń ṣọ̀dàlẹ̀. wọ́n fẹ́ kí ẹnìkan kó rántí oyè yẹn kan gbé jáde ni. kò ń ṣe wípé kò ti sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí lọ́kàn ẹnìkankan. a sì dúpẹ́ nítorí pé wọ́n ti bá wa hu jáde báyìí. oyè tó tayọ gbogbo oyè jagunjagun. 6,000 years yorùbá ti wà tipẹ́ o ẹ gbà mí. bàbá ti jẹ́ náà bàbá òòṣà ó ti jẹ́ náà ó yóò ti jẹ́ oyè yìí tẹ́lẹ̀ ní over 600 years. 6,000 years. 6,000 can you see? ó yóò ti wà ní. bẹ́ẹ̀ bá ti ní ìta máa drop yín ni o àkíyèsí tó lórí péjì yìí o. Sunday Ìgbòho kó tó tún padà wáyé nísìnyí kó tó wá wá drop ọ̀ṣọ́ tó lè tuntun ní ẹ̀yìn. because iṣẹ́ ló ṣe débẹ̀ o kò ń ṣe oyè jagunjagun iṣẹ́ ló ṣe débẹ̀ àti ìdúpẹ́ nítorí pé níṣojú ẹ̀mí ẹ̀ lélẹ́yìí ṣe wáyé ó máa jẹ́ àdẹ̀jẹ́ pẹ́ lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run púpọ̀ àwa tá a fojú rí nísìnyí náà gbogbo wa náà la máa bá yọ̀ pẹ́pẹ́pẹ́ dálẹ́dálẹ́ àní mọ́jọ́ ọlọ́jọ́ lọ ìbùkún ni fún tójú tí ojú àwa rí. àgbowó lọ́wọ́ yín kẹ́ tó wọlé tí máa wọlé tún lè rí ìtàbọ̀. ìbùkún ni fún wa o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó bá ń dùn yóò dùn wọn pa o àwa tó ń dùn mọ́ adùn náà ò ní kúrò nílé wa o lágbára Ọlọ́run fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. àwa náà kí yín o àṣẹ. ògo ńlá ni ọmọ Yorùbá jẹ́ láàrin àgbègbà ògo ńlá la jẹ́ nítòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé kò sí Yorùbá kò sí Áfíríkà ni. kò sí Yorùbá kò sí àgbáyé. bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní o gbogbo ayé ló mọ rírì Yorùbá ògo yìí kò ní kúrò nílé wa láíláí agbára Ọlọ́run. ẹ ṣeun ìyá mi. ẹ kú ètò. ẹ bá wa máa kí bàbá olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàtẹ́ bá wọlé sórí TikTok wa tẹ́lẹ̀ mute ẹ má wulẹ̀ send request àfọlọ́wọ́n ọba àbẹ̀yìn lórí péjì eré a máa drop àwọn òmọ́lá ìdá kí lè gbé yín wọlé kí tún máa mute fún yín Mr. Richard ẹ bá wa gbóhùn sókè Mr. Richard ẹ bá wa gbóhùn sókè. ẹ kú dédé àsìkò yìí sà ẹ kú dédé àsìkò yìí. ọ̀rọ̀ kan tó wà lọ́kàn mi ìyá yìí ti lọ sọ òní wípé bàbá ìwà tún oyè ẹ̀jẹ̀ ni àwọn ló jẹ́ tẹ́lẹ̀ wọ́n tún oyè ẹ̀jẹ̀ ni. ọmọ Yorùbá ṣe agree pẹ̀lú ẹ̀ pé Sunday Igboho ló jẹ ọ̀ṣọ́ọ̀ṣì yẹn ní 6,000 years ago. bẹ́ẹ̀ ni ẹni mélòó náà ló ṣe bí bàbá wa Sunday Igboho ẹni mélòó ló ṣe bẹ́ẹ̀ láti gbà yẹn ẹni mélòó. tó bàbá padà wá ní láti wá tún èyí láti gba àwọn ìran ẹ̀ sílẹ̀. wow ọ̀nà ọlọ́run adẹ̀ tí wọ́n lẹ́yìn. adẹ̀ ṣe ṣe fún ọba ṣe ń gbà ọmọ ìdílé lágbára ọlọ́run. àṣẹ ọlọ́run adẹ̀ wà lórí ẹ̀. àṣẹ ẹ ṣeun gan. ẹ jọ̀ọ́ ẹ bá ń wo ṣó ẹ bá wa like ètò yìí bí mo kọ́ tó dé tí mò ń ṣe báyìí ẹ bá wa like ètò yìí kọ́mẹ̀ntì máa lọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀ yín ẹ kọ́mẹ̀ntì máa flow because tẹ bá wò dáadáa ẹ pé kábíyèsí lọ́kọ́ kò lórí screen ni ó yá èmi náà tún kú òun bẹ̀ so
káàdì tó ti lọ fún mi náà nìyẹn mo lè máa lọ tún máa padà wá o èmi ò ní bẹ̀ yín mọ́ o mi ò ní bẹ̀ yín tó bá mi láìkè ètò mọ́ o mi ò bẹ̀ yín mọ́ o tẹ́ bá gbádùn ètò tá à ń ṣe ẹ bá wa láìkì ẹ tẹ́ bá lè gbádùn ẹ lè sílẹ̀ èmi ò ní bẹ̀ anybody o I am not gonna beg anybody TikTok ṣe wà ń bẹ̀ kí ló dé àwọn 400 and something wo show láìkì tó wà lórí òjò 100 lọ mi ò ní bẹ̀ yín mọ́ o mi ò bẹ̀ anybody mọ́ tọ́mọ máa gbé wa lọ kọ́gbé wa lọ máa tẹ̀lé oṣù wọ́n láti mo ṣe lé ní tó yẹ ṣó yóò ti pọ̀ jù ẹ̀kejì tí màá wá nì ẹ bá wa gbóhùn sókè o. Hello. Yes ma. Hello ma. Yes ma. ẹ kú dédé àsìkò yìí. Àtàyè là ń dé. ẹ ní dààmú ìyá mi. Ẹ ǹlẹ́ o. Ẹ ṣeun. Ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí. A máa dúpẹ́ o, a dúpẹ́ o, congratulations o. Congratulations o. Àwọn tí mọ́yè yìí jẹ́. Ìwọ pápá, ìwọ nà. Ìwọ là, àwa ti mú jẹ náà torí pé ṣẹ́rí táwọn yìí pé torí pé Gani Àdàmú kò ń ṣe ọmọ Yorùbá àwọn ìlédè tí mo nǹkan tó máa fẹ́ ṣe lọ́jọ́ iwájú tó bá lóun gbé gbèsè òun ní ọ̀ṣẹ́ fún láǹfààní láti gbé gbèsè tó fi rá níyè tí ò ṣe lè gbé gbèsè. 1 year ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú kínní ìyá ìrọ̀lẹ́ pa àwa máa ṣe ètò yìí gbogbo ohun tó ń ṣe pé kọ́ pẹ́pẹ́ mi. ẹ ti rí lọ́dọ̀ ìwé yẹn ṣe. a máa ṣe ètò yìí àwọn ló ń ṣiṣẹ́ yẹn. ṣáàrí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn Gani Adams báyìí ní ìsìn gbogbo wọn sọ wọ́n máa step back wọ́n máa padà sẹ́yìn. bẹ́ẹ̀ni. wọ́n máa padà yẹn torí pé àwọn nílẹ̀ nọ́mbà tó pè é stop o ẹ stop ẹ tó pè é kó stop please à ń gbọ́ yín màmí. àwọn nílẹ̀ mọ̀ pé kò ń ṣe Yorùbá náà fi jẹ́ kí oyè tí Sunday Igboho wá jẹ ìtọ́ fi jẹ́ kó wá sí ayé torí pé tó bá wá sí ayé Gani ní ìgbéraga ò ní ìlò òde fẹ́ gbéraga tó ti yẹ yín ó ní ìgbéraga Sunday Igboho ó máa dọ̀bálẹ̀ tó máa dọ̀bálẹ̀ fún ni ó máa kí ni ó máa ṣe yẹsà fún ni. àti pé Gani ò ń ṣe Yorùbá ọmọ Tápà báwo ni Tápà ṣe jọ ọmọ Yorùbá báwo ló ṣe ẹrú ló fi gba oyè tó gbà ní àdáàdì tí mo pé oyè Ọ̀yọ́ ni kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan ló ní Ọlọ́run ajóòdà fún ọba wa Bàrígà Ọlọ́run ajóòdà fún àti Aláàfin Ọ̀ní Ọlọ́run ajóòdà fún Ọ̀ní àti Aláàfin Ọlọ́run ajóòdà gbogbo àwọn ọba tó kù náà wọ́n ti padà sẹ́yìn ní ìsọjí wọ́n ti wá. ẹ̀rá náà fún èṣe níjọ́ wo ni. bẹ́ẹ̀ni tó gbé di dúró níwájú Aláàfin tó lè dọ̀bálẹ̀ fọláàfin. gbogbo àwọn èèyàn ó wá dìde ó fẹ́ẹ́ lè sọ pé ẹ̀ máa ké ni. náà ẹ tiẹ̀ ẹ wo kíyàn lọ síwájú Aláàfin ní public tó ń ṣọdún Ṣàngó mi ò bẹ́ẹ̀ ní fídíò yẹn tó wá gbé igi dúró àwọn tó kúrò tó wá dúró bí ṣìgìdì. gbogbo èèyàn ló ń ké ìyàwó Aláàfin tó sọ fún Aláàfin kò máa ti gẹ ìyẹn kò sọjú sẹ́yìn tó kó jọ kó fóun lè jàre. a ní ṣíṣí wọn ni kó máa kí. ọmọ Yorùbá ẹ má bínú sáláàfin wa mọ́ ẹ dákun. ó kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀ Gani dìde bẹ́ẹ̀ ló ń ga mi ló dìde bẹ́ẹ̀ tó ọ̀mà tí kì í ìtìjú ńlá ìtìjú kó yá padà sí Tápà wọn ni o kó padà sí Tápà wọn kó máa lọ jọba níbẹ̀. ẹ má fà sójà ìjọ ẹ má fà já kó fi ilẹ̀ òfúra rẹ̀ ní kó rọrí ẹ̀ lóye ìjọ máa ń kú ìtì tó bá fẹ́ kó bí iṣẹ́ pé mi ì ṣiṣẹ́ mọ́ kò sí wàhálà ń bẹ kò sí tìjú ń bẹ kó kú ìtì pé òun ò ń ṣe ọmọ Yorùbá o torí tó bá jẹ́ pé ọmọ Yorùbá látijọ́ tó ń sọ pé tó bá gbèjà Yorùbá ò ṣe é gbèjà torí pé kò ṣe ọmọ Yorùbá ló ṣe é ṣe bẹ́ẹ̀. Sunday ò ṣe sọ pé Yorùbá ò ṣe é gbèjà pẹ̀lú gbogbo ilé Sunday tó sún gbogbo nǹkan tó ṣe fún Sunday ò ṣe sọ pé òun ò ṣe mọ́ òun ò ṣe gbèjà. ẹ ṣe bàbá ìṣe ìyá wa nígbà tó jẹ́ pé ọmọ Yorùbá ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yèyàn á mọ́ rí gbogbo àwọn ọba kan wá ran Sunday lówó ọkọ̀ràn lọ́wọ́ kọ́ mo dé gbogbo ọ̀dà àwọn nílẹ̀ gbogbo tó bá fẹ́ gbọ́ ọkọ̀ máa bálẹ̀ lọ ni onílẹ̀ máa fà á ní ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dúpẹ́ fún Sunday gbòde púrọ́lẹ́yìn èyí náà tẹ̀ ń sọ̀rọ̀ tó pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀ ń ṣe dáadáa wàláhì ẹ wà lójú iṣẹ́ gidi gan ẹ ń ṣe ọ̀lẹ lórí iṣẹ́ yẹn ẹ̀yin gbọ́lẹ̀ kí gbogbo ẹ̀ wáyé torí pé gbogbo ẹ ṣe ń sọ báyìí làwọn èèyàn ń kíyèsí gbogbo ọ̀rọ̀ yín mo sọ fún yín jọ ní pọ́rọ̀ yín pé ọ̀rọ̀ yín máa ń ṣẹ gan ọ̀rọ̀ yín máa ń ṣẹ gan gbogbo ọ̀pọ̀tẹ́ ti sọ láti yá 2021 láti yá 2020 ni mo ti ń wò yín bọ̀ díẹ̀ gbogbo ọ̀pọ̀tẹ́ sọ́gbà gbogbo ẹ̀ ló wá ń ṣe báyìí ní ìsìn
ẹ máa bẹ́ tó bọ̀ ẹ ní bẹ́ tó lọ lórúkọ Jésù ẹ má máa rí sọ ni Ọlọ́run yóò ní gbóhùn lẹ́nu. bàbá Èkìtì alábòsí ẹ ṣe bàbá Èkìtì táwọn làwọn máa jó Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Èkìtì bàbá Èkìtì ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì náà la máa jẹ ẹ kalẹ̀ bàbá Èkìtì náà la máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò mo rí yín o mo fojú ẹgbẹ́ kan wò yìí ẹ káàbọ̀ sá ẹ ṣeun àjọ ń ṣe yìí ẹ ṣeun. ẹ̀rọ àbọ̀ náà máa bá yín gbé ẹbí sára yín àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi náà àbọ̀ náà yóò máa bá a gbé Ọlọ́run gba orílẹ̀-èdè wa fún aláìpẹ́ lẹ́jìnà yìí agbára Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa kó sáwọn bàbá wa nú agbára Ọlọ́run ṣe ń ṣàdúrà fún bàbá wa Professor Banji Akintoye pé Ọlọ́run ọba oníkan ọlọ́jọ́ yìí wọn lágbára Ọlọ́run ẹni wọn yóò gùn lágbára Ọlọ́run tẹbí tara wọn pẹ̀lú ògùn Ọlọ́run àlàáfíà tó péye yóò máa bá wọn lágbára Ọlọ́run àpá àtà òtí ká wọn lágbára Ọlọ́run. lọ orí bàbá wa 3 minutes la ṣe o ọjọ́ ti lọ o 3 minutes. ok ẹ jẹ́ kí ó yẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ torí mo fẹ́ ṣàdúrà fún gbogbo bàbá wa ni. ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan ẹ kó all protocol kìíní kan náà máa ń pè ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan observe all protocol observe. àti bàbá wa ti Sunday Igboho náà bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ mi wọn apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run tẹ̀bí tara wọn pẹ̀lú ògo Ọlọ́run. tẹ́rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé a dúpẹ́ lọ́wọ́ gbogbo bàbá wa yìí ọba wa Ṣómólú àbí Bariga ọba Àkànbí ọba Bariga Ṣómólú Bariga a dúpẹ́ lọ́wọ́ wọn kún gbìyànjú sẹ́rí gbogbo nǹkan tí wọ́n sọ yìí inú wa dùn sí kí wọ́n wá dákun kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó parí tọ̀nà wọn tí ò sí ẹni tó lè sọ pé kí wọ́n mọ̀ sí tọ́ra tí ráwọn kẹtẹ́ sọ pé à ń gbọ́ tí Davido ń sọ nínú níwùsì káàkiri mo wò nú níwùsì ọ̀gbẹ́ni Bobby náà tó ń sọ pé òun ò ní gbà kí ọkùnrin kí ẹ sàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọkùnrin rẹ̀ sàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọkùnrin ọ̀sẹ̀ àtìlẹ́yìn o bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ó lo ọdún mẹ́jọ wọn torí wípé Buhari lo ọdún mẹ́jọ rẹ̀ bí Buhari ṣe ń pààyàn tó jẹ́ tí ń pààyàn tó tànú Buhari kò sẹ́ni tó sọ̀rọ̀ nígbà yẹn kìí ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ló bà Nàìjíríà jẹ́ kìí sáwọn àwọn Haúsá Fúlàní tí a lo 47 tí a fi 47 years tí ààrẹ Nàìjíríà kí ni ìyípadà nínú Nàìjíríà ẹni tó wá ṣe ọdún mẹ́rin péré láti yóò tí parí ọdún mẹ́rin péré lásán gan iná ni gbogbo yín wá sí gbé yáyó wúkọ ló bà Nàìjíríà jẹ́ àwọn tí ó ti ń sébọ̀ láti 47 years nǹkan kí lọ́nà àbáyọ Nàìjíríà so màmá mi ṣe rí gbogbo yẹn kò tiẹ̀ sí nǹkan tó kà wá dùn pé bàbá Bọ́lá Ahmed yóò ṣe ọdún mẹ́jọ wọn lọ lágbára Ọlọ́run kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn kí wọ́n ọ̀nà àbáyọ fún àwọn ìran Yorùbá kí wọ́n tètè bá wa wá kalẹ̀ o kí wọ́n dákun àfi tóbi Ọlọ́run bá ti bẹ̀ wọ́n ni o Ọlọ́run bá lọ rẹ̀ mi wọn. so màmá mi èmi ò ní nǹkan tí tèmi ọ̀sán lọ títí wú pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá kí wọ́n tètè mọ bí wọ́n ti bá wa kóra wọn jọ láàrin ara wọn àwọn ìran Yorùbá à ń retí orílẹ̀-èdè Yorùbá nation wa ìtawà ń retí nù wá èdè àwọn ìran Yorùbá débì kankan nítorí wípé orílẹ̀-èdè téèyàn bá ti gbọ́ èdè ara èèyàn téèyàn ò ti gbọ́ rí èèyàn èdè eléyìí ó tèdè tiẹ̀ èmi ò ní gbọ́ èmi ò sọ tèmi òun ò ní gbọ́ kìí ṣe gbogbo ẹni tó bá gbé ọ̀dọ̀ ara wọn gẹ ní gbọ́ èdè ara wọn nílùú Nàìjíríà yẹn bá a ti ń pera wa ní wà Nàìjíríà ṣé kò yẹ ká máa gbọ́ èdè ara wa ni ó yẹ ká máa gbèdè ara wa. ọ̀dà ẹ ṣe ń lọ bàbá ká tún gbé kọ̀rọ̀ lórí. tó kò jẹ́ bó ṣe jẹ́ àmọ́ mi ẹ máa bẹ́tò lọ. a máa bá bọ̀ ni ẹ̀yìn àti ká máa bá lọ ọmọdéjúmọ́ là ń kọ̀ rẹ̀ tì ní ọlọ́mọ yẹ ká bá lẹ́nu tó bá lọ ló bá kú. a máa bá bọ̀ ni. Yorùbá ṣé ń gbọ́ wọ́n ní Davido ti jáde ó ní òun ò ní gbà kẹ́gbọ́n òun support Tinubu kò sí wàhálà ojú rẹ̀ ìran rèé ẹ bá gbóhùn sókè. ẹ ní dààmú. ṣé dáadáa lẹ́wà.
adúpẹ́ sà. Yorùbá rẹ̀ ọkùnrin mo máa ń sọ ìgbà wípé Yorùbá gidi kò ní gba Yorùbá ẹgbẹ́ rẹ̀. Gbogbo Yorùbá tó bá rí tó bá gba ẹ̀mí Yorùbá tó bá gbàgbọ́ ní ìṣe Yorùbá. Ọkọ̀ ẹ̀gbọ́n Yorùbá ni tàbí kí ìyá rẹ̀ jẹ́ kíkọ́ tàbí kí bàbá rẹ̀ jẹ́ kíkọ́. Mo rọ kí àwọn kábíyèsí aṣọ yìí. Bàbá wa ẹ kó mi tẹ́ wa yẹn kẹ́ pè wá padà. Ẹ kó mi tẹ́ wa yẹn kẹ́ pè wá padà. Bàbá tí mo fẹ́ pè. Ẹ kó mi tẹ́ wa yẹn kẹ́ pè wá padà bàbá wa. Ẹ bá gbóhùn sókè Bàrí. Gbọ̀nwẹ́ ní tẹ́lẹ̀ tó yẹ yìí tọ́ sí o, àwa ni àwọn náà Sunday Igboho ọmọ Aládìsá lóye yìí tọ́ sí. Òkìkí tó ní òtó Èdùmàrè bá wa multiplication sí Èdùmàrè. Ọlá tó ní òtó ọmọ Aládìsá o máa wá multiplication sí Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ti ń pọ́n ẹran tí Yorùbá wí òun ló gba ọmọ ìgbómìnà sílẹ̀ lọ́jọ́ ọjọ́sí. Ó ṣe bá mi. Bẹ́ẹ̀ bá ti ń wòye ẹ bá mi bú Yorùbá wí ló gbà wọ́n sílẹ̀ ní ìwòrò ilé lọ́jọ́ ọjọ́sí. Bẹ́ẹ̀ bá ti ń wòye ẹ bá mi bú Yorùbá wí òun ló gbà wọ́n sílẹ̀ l'Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ ọjọ́ possible. Bẹ́ẹ̀ bá tún wòye ẹ bá mi tún fún lóyè nílùú ọwá ilẹ̀ ìgbómìnà lọ́jọ́ ọjọ́sí. Ọlọ́run ló lágbára bá mi ṣàtìlẹ́yìn fún Sunday Igboho. Bàbá rẹ̀ má tún gbọ́ra yín nínú ilé à ń gbá ẹ̀yìn ìyàwó ṣe ń gbádùn bàbá wa yìí ẹ má tún gbọ́ra yín nínú ilé à ń gbádùn yín lórí sóyìn. Ẹ má tún gbọ́ra yín nínú ilé sà ẹ má gbọ́ra yín nínú ilé. Ọlọ́run ti dá yín lọ́lá Ọlọ́run ti dá Sunday Igboho lọ́lá Ọlọ́run ti máa jẹ́ orí nìyẹn ó ti rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin láwà pẹ̀lú yín o àánẹ́ kankan lẹ́yìn Ọlọ́run àtẹ̀yìn ẹ̀yin ní gbàkejì Ọlọ́run lọ́dọ̀ tiwa ẹ gbọ́dọ̀ ju Yorùbá Wuyì wálẹ̀ o òun ló gba gbogbo ògbóǹnà lọ́wọ́ wàhálà sáró ń wíwá tó wà ní Ìlọrin ẹ tún gbà wálẹ̀ fún wa ní stéètì wa nǹkan tá à ń fẹ́ nìyẹn o ẹ ṣàánú fún wa o gbogbo gómìnà I need the gómìnà state. Gómìnà state. Philip ló ń sọ̀rọ̀ gómìnà state. Thank you. You are welcome sir. Bàbá wa ẹ wò ó yẹ kí n save number yìí ẹ bá gbádùn bàbá wa ẹ bá wa appreciate wọn tó bá pè wọ́n dé báyìí wọ́n kọ́kọ́ kọrin ṣáá ni ó lágbára ó lẹ́tìkẹ́ ó sẹ̀mẹ̀ǹgẹ̀ ó lẹ́tìkẹ́ ẹ bá gbóhùn sókè sir yes sir ọmọ Oòduà calling let's talk ọmọ Oòduà calling let's talk ẹ bá gbóhùn sókè sir. Òní lè pè ní Yorùbá Wuyì ṣẹ́rí ó dùn mí pé. Bàbá wa ẹ lọ sọ́dọ̀ tí ẹ fi sílẹ̀ ẹ kó pè wọlé ẹ jẹ́ ká béèrè nǹkan tó ń du òun fúnra rẹ̀ náà lọ́kàn because for him to be on this page on this platform látẹ̀kọ́ ó jà ń kó kọ́mẹ́ǹtì èmi ò fẹ́ tí èèyàn méjì bá tí inú bá ń bí ẹnìkan mi ò fẹ́ ṣàtẹ̀ ìdájọ́ wọn máa fẹ́ pè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀. àfẹ́ mọ́ ẹ mọ̀ borí fẹ́ kí ni ẹ̀ lè tà kẹrí Davido tí wọ́n ní sọ kẹtẹkẹtẹ káàkiri ẹjọ́ wọn sọ tó bá lẹ́nu influence kéèyàn fẹ́ yíbò lẹ́rí o òkú tẹ́ ìwò òkú fẹ́ kẹ́gbọ́n rẹ̀ ó sì máa ń lo kẹ́gbọ́n òkú tó kù ẹ̀rọ àwọn ẹbí àtà àwọn yíbò náà kí ló wọ́n yóò ṣe ẹbí sẹ́nà ìta síwájú ṣe lẹ́kọ̀ọ́ bá rí fún 2023 tó nídìí wọn sí ilé tí wà lẹ. Ọlọ́run ṣàánú wa Mr. Sumonu ẹ máa rẹ́dí àti sọ̀rọ̀ nísìn. ókè wọ́n
wọ́n lọ́mọ pílátífọ̀mù Dúpẹ́ Onítìrí ni àbájọ ara àwọn tí Dúpẹ́ Onítìrí kan mi pátá sí lẹ́nu ni èmi ò mọ̀ wọ́n lọ́mọ Onítìrí ni Oòduà àwọn Oòduà ara àwọn tí Dúpẹ́ Onítìrí kan mi pátá sí lẹ́nu ni mi tètè mọ̀ ẹ bá ti tètè já mi sí ẹ bá gbóhùn sókè jàre mo tẹ̀ béèyàn gidi ló wà lórí péjì mi ni ẹ ṣeun. ẹ fún ayọ̀ ìdùnnú lágbára Ọlọ́run mo ṣe rí nǹkan yẹn mo ti gbọ́ ọjà but bàbá tó yọ̀ lọ́dọ̀ ẹ̀ fún mi ó ní kì í ṣe mọ́ni so gbà tí mo pè sórí program yìí mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ yẹn ó ní èèyàn kan ṣàyìn mi lẹ́ẹ̀kan náà pé àdúgbò lọ rí bẹ́ẹ̀ mo rí bínú yín ṣe ń dùn ní gbogbo àárọ̀ yẹn pé bó ṣe máa rí náà nìyẹn gbogbo ibi táwọn ọ̀tá fojú sí ọ̀nà ògbàbẹ so ọ̀nà àbáyọ kan náà nìyẹn so àwọn tó dẹ̀ yé ló yé so tẹ́ bá wo program tí ìgbà tí kábíyèsí o tẹ́ bá wo ìgbà tí wọ́n ṣe gbogbo kinní tí kábíyèsí ṣe yẹn èyẹ ti Ṣọ̀gún yẹn. dúpẹ́ túbà yes ẹ̀fẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí mo láìpẹ́ ti gbé àlórí Oòduà ti gbé mi tìràbàyè ó yá ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. mo wo sí gbogbo àwọn ọba yẹn wọ́n ṣe ń sọ̀rọ̀ síra wọn létí tí wọ́n rẹ́rìn tí wọ́n ṣe pé ní ẹ̀rí ẹni tó ká gbà fún ẹni tó lọ ń gbà fún. bẹ́ẹ̀ni. so kọ́nà Ọlọ́run ní já tẹ́ lọ́wọ́ àwọn tó fẹ́ràn wa. àṣẹ Ọlọ́run rẹ̀ ń jẹ́ kó mi wá gbàbọ̀dé tàbí àfi kó sọ́wọ́ kí wàá tù. léyìí sìn àwọn èèyàn á máa fi tiẹ̀ á máa fi ṣe ìkọ́gbọ́n. mo rí báyẹn lọ́tì lórí ìjókòó yẹn tó fọwọ́ sẹ́nu báyìí pé ìwọ ò tí ibi kankan ó ti gbàbọ̀dé. so ẹ tó wọ́n tó gbàbọ̀dé tó ń ṣe àdúrà tó ń tan sílẹ̀ ìwọ tó ń ṣèbà ọmọdé tó ń ṣèbà àgbà ìbà ọmọdé tó wá ṣe yẹn ló wá sọ pé nǹkan báyìí kó ṣẹlẹ̀ tí ò mọ̀ pé àwọn ọmọ tó bí lọ́mọ tó bá náwó sí báyìí. network àbí Èkìtì ò dáa ni wọ́n send request bí akọ́ pè lórí fóònù network wọn ò dáa ni. bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan. ẹ̀yin tí bàbá Èkìtì network bàbá Èkìtì ò dáa ni wọ́n ti wọlé o. lórí ìta mẹ́ta nítorí àwa ó yá dẹ́kìtì. lọ́gànjọ́ òru o nítorí àwa kúrúkẹrẹ ó di ilé aláwo kúrúkẹrẹ ó di ilé oníṣègùn ògùn òràn wá o ẹ má wulẹ̀ sáré ká. àwọn Èkìtì wọlé Fàtíà nation ṣé Abẹ́kìtì. Jọ ẹ bá mi fún Abẹ́kìtì ẹ ti gbàgbé èèyàn wọlé. Ẹ bá mi fún Abẹ́kìtì ní gift o, Mr. Simoni ẹgbẹ́ òsókè. Ẹ bá mi fún Abẹ́kìtì ní gift o, Mr. Simoni ẹgbẹ́ òsókè. Ó yá òòṣà níjàre. Àṣẹ. Bẹ́ẹ̀ni, àfàlárìfín èèyàn ló máa sọ pé bàkan kéré ńlẹ̀ Yorùbá, àfàlárìfín. tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán ní Davido sọ̀rọ̀ kan kí wọ́n lọ gbọ́ conversation yẹn dáadáa. Nínú ọ̀rọ̀ tí Davido sọ pé Tinubu ò ní sí lẹ́ẹ̀kejì. Wọ́n mà tún ní kò sí voice oríyàn méjì mú à ẹni sùúrù sà. Tọ́ba ní kẹ́bá wa ṣe kínní
kẹ́ bá wa kọ kọ́mẹ̀ntì tó bá ṣe ṣó ẹ̀ ní kọ kọ́mẹ̀ntì tó bá wà ní pé bàbá Èkìtì ok ibo ni òtí sí fọ́lùmù Ògúndé o fọ́lùmù o ẹni sùúrù sà ibo ni òtí sí fọ́lùmù ṣé ń gbọ́ mi ẹ̀pọ̀n fọ́ ṣé ń gbọ́ èmi tálẹ̀ ẹ̀ gbọ́. What has para get started? Yorùbá Wuyi volume please. Ẹ gbọ́ tálẹ̀ ẹ gbọ́ àmọ́ àwọn ajá nǹkan ṣe o. Ìyàwó Asínà sọ pé àwọn ò gbọ́. Àwọn bíi mẹ́fà sọ pé àwọn ò gbọ́. Ṣé TikTok lẹ gbọ́ àbẹ̀wò lẹ gbọ́? Okay, TikTok ni àwọn TikTok wá sọ pé bá ti wọlé ẹni sọ̀rọ̀ bàbá wa bá wa mute náà bá wa power tap náà wọ́n ti report TikTok wa tipẹ́tipẹ́ tó nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ bá wa gbóhùn sókè wọ́n ní TikTok ẹ bá wa power tap ẹ̀yìn èèyàn lórí TikTok ẹ bá wa gbóhùn sókè sà. ayé là á gbé wàá jà ayé ẹ pẹ́ o. àṣẹ. ayé là á gbé wàá jà ayé ẹ pẹ́ o ẹni bá ní o má jà ayé ni ò nílò gbà. ẹni bá ní o má jà ayé ni o má jà ayé ẹni ò nílò gbà ayé là á gbé o jà ayé ẹ pẹ́. àṣẹ àṣẹ. ẹni bá ní o má ráyè jẹ ni ò ní ráyè ló gbà. àṣẹ àṣẹ TikTok má padà lọ́wọ́ spíkà. àtẹ̀bá ni máa tẹ̀ máa lọ gbọ́ bẹ́ẹ̀ ń bàtà gbé. àṣẹ àṣẹ. bí ẹ̀ dẹ̀ sì máa jẹ́ nìyẹn. àṣẹ ìdúrà rẹ̀ àṣẹ ọ̀. Rugged, thank you. Ẹ máa gbọ́ mi o lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa Àkànbí ní àyíká. Bàbá a ní fojú sunkún yín báyìí o. àṣẹ àṣẹ. a ní fojú sunkún yín báyìí o. àṣẹ àṣẹ. gbogbo èròǹgbà kan yín fúnlẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ. àṣẹ àṣẹ àṣẹ. àgbà yín á wá dalẹ̀. àṣẹ. ọ̀pá àṣẹ tẹ́ ẹ mú dání ọ̀pá àṣẹ àtọ́pá àṣẹ fún yín. àṣẹ. èrùkẹ̀rẹ̀ á wá dókè nínú yín lọ́wọ́ bàtà pẹ́lẹ́sẹ̀. àṣẹ àṣẹ. àwa náà ò dẹ̀ ní já lẹ́yìn yín lójijì. loud and clear ní ìtura òkè àṣẹ àṣẹ. àtúwá kí olóyè Sunday Igboho májà Ṣọlá òòṣà congratulations ẹni tó jẹ náà òun náà fún yẹn ẹni tó ṣe náà lọ fún ó dẹ̀ ti mú yè yìí jẹ ẹni bá máa kú ẹni bá máa yè kú yè àwọn àwòrán yẹn kọ̀ọ̀kan ń jẹ lẹ́rí àtúwá dúpẹ́ lọ́wọ́ ni wípé wọ́n gbà sí àwọn bàbá yẹn lẹ́nu tẹ wá rí gbogbo ètò táwọn bàbá yìí ṣe Ọlọ́run àtúbọ̀ jẹ́ kó túbọ̀ gbà lórí àwọn ọmọ Yorùbá. àṣẹ àṣẹ. àwa gbọ́ra wa yé àwa ní ìfọwọ́sowọ́pọ̀. èmi ò ní sí pé èmi ò ń sọ ọmọ Ìjẹ̀bú èmi ò ń sọ ọmọ Ẹ̀gbá. bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn aṣọ ọ̀run ti dùn. tẹ̀lé gbogbo ìṣe lálẹ́ ta ti ń wò látàrọ̀ lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pátá. tèmi náà ti ń wá ó ti pẹ́ èmi mo dúpẹ́ bí mo bá pàdé lálẹ́ ní nǹkan lè rí ní nǹkan mọ́ bí tó máa ń ṣètò kíní yẹn sí ni ká ní mo bí tó máa ṣètò ẹ̀ sí máa ṣètò ẹ̀ sí nǹkan tí máa gbọ́ gbà gbogbo ni torí bàbá life history ni 6,000 years tí wọ́n ti lánàá pé bàbá ìyá bàbá mi tẹ̀ máa wáyé tó Yorùbá ti exist ti pẹ́ tí ẹ mọ̀ ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ tó kó wa lẹ́rú o torí ẹrú tó kó wa ní ìsìn Nàìjíríà yìí gbogbo ibi tó kó ọmọ Yorùbá dé lẹ́rú dé gbogbo bẹ̀ látàwé sí tata gbòde o láì sí Yorùbá kò sí worldwide o tàbí mo ṣe wí fún yín o kò sí ìlú tẹ́ẹ̀dé tẹ́ ẹ̀ bá Yorùbá o kò sí ìlú tẹ́ẹ̀dé tí ẹ̀ bá Yorùbá gbogbo ibi tí wọ́n dẹ̀ kó wa lẹ́rú lọ gbogbo ẹ̀ là ń tẹ̀dó sí bàdẹ̀ ṣe máa ga nìyẹn torí Ògúndé ti sọ ó ní máa gòkè àgbà ní táìmù tó sọ yẹn kò tí ì ṣe ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe é sìn òkè àgbà yẹn là ń dùn báyìí Ọlọ́run tẹ̀ni jẹ́ kí Yorùbá wálé láéláé Fúlàní ò ní borí wa o bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn o àṣẹ òrùgbò ẹ máa gbé tó bọ̀